ẹni tó bá fẹ́ ẹni tó bá kọ̀ Sheikh Ibrahim Niyasi Al-Kaulahi rahimahullahu ta'ala Ọlọ́run kó bá ní kẹ́ wọn. Sheikh Ibrahim Niyasi àfáà ni wọn tó yẹ kó gbogbo àwọn tí wọ́n ń bú wọn yìí látijọ́ tí wọ́n ti ń bú wọn dò ní Ọlọ́run yìí kò sẹ́ni tó tó wọn nù mímọ́ nínú gbogbo wọn Nàìjíríà kò sẹ́ni tó tó wọn òdodo ọ̀rọ̀ nu. Sheikh Ibrahim ìmọ̀ rẹ̀ yàní la yutasawwar Ọlọ́run ṣe mímọ̀ fún wọn tí ò ní báyìí lọ́mọ agbọ́ tiwọn pé ní mímọ̀ ni wọn níbi ìmọ̀nù ṣùgbọ́n ìmọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àtẹ̀sìn ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àti ẹ̀sìn ìgbà míì yẹn lè jẹ́ ní mímọ̀ Ọlọ́run ó sọ nínú Al-Qur'ani fayudilluhu Allahu bi'ilmin pẹ̀lú mọ̀tọ́lọ́hún mọ́ra yóò sọnù ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run ìsìn bẹ́ńgbà míì tó jẹ́ pé ìmọ̀ ni ó hẹ́pù àti tètè rẹ́sìsìn torí pé míìsì tá a lè fi rẹ́sìsìn àfa ají sàbí ètò àdàbí aburú kankan ò ní ṣe yín ọláàfin alájẹ àgbàtẹ ni ẹ máa lọ sókè sí ni agbára Ọlọ́run gbogbo oníjà lùbáríkà ọjẹ tí yín ọlá títóbi Ọlọ́run ọlá ṣẹ àwọn sẹẹrí tàlàjẹ àgbà sí láyé àti bàbá wa àgbà Sheikh Tajul Adabi aburú ò ní ṣe inshallah. Sheikh Ibrahim Niyasi ẹni tí ọba mọ̀ tẹ́lẹ̀ kí wọ́n lọ mọ̀ pé onímọ̀ làáfà ọ̀rọ̀ sóní mímọ̀ ni àbí òsè nímọ̀ ká máa jiyàn sí kò sí ẹni ó tó bẹ̀ ẹni mímọ̀ ni wọn. wọ́n wá ṣẹ̀sìn láyé ǹjẹ́ sìn wọn ǹjọ́ lọ pẹ̀lú bá nàbì ṣe ṣẹ̀sìn ibi tí muskila wà nù bá nàbì ṣe ṣẹ̀sìn ǹjẹ́ bẹ́ẹ̀ ni Sheikh Ibrahim lè ṣẹ̀sìn kódà bí yọ̀ọ́ bá tún fàbò síkún wọ́n wulẹ̀ yọ̀ ọ́ kú mẹ́ tún fàbò síkún àbí yọ̀ ọ́ kú mẹ́ náà sì ni bọ́lá wọ̀ yọ bọ́lá wọ̀ plus yẹ minus yẹ multiply rẹ̀ bá nàbì ti ṣẹ̀sìn ìṣẹ̀sìn Sheikh Ibrahim bima azalin anhu ó jìnnà sí ìṣẹ̀sìn anabi sallallahu alayhi wa sallam àti ti Sheikh Ibrahim Niyasi wọ́n jọra wọn lápá kan wọ́n jìnnà síra wọn bòmí àmọ́ tòun ti bẹ́ẹ̀ yín ò ní ká máa ṣépele wọn. àti wọ́n wá sẹ́ǹdì lè sinmi mọ́ pé òkè ẹ mọ̀ sọ́n tí ó bùkátà sí ká béèrè lọ́wọ́ yín ní ìbéèrè kékeré ẹ̀sán tó bùkátà sí ìbéèrè. ẹ sọ pé ṣé Ibrahim mo ṣe tó yàtọ̀ sí íńtánẹ̀tì ṣe fine. kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ dáhùn torí ọlọ́mọ nǹkan mọ ọkọ ní ẹ̀ kì í ṣe ọmọ àlè àdàbí òun ni yóò mọ bú mẹ́ríkà sí àbí ká sọ pé ó ń bú ṣe Adam so ẹ rẹ̀ sí nínú àwọn ọmọ àlè jẹ́ ti lọ so wọ́n fẹ́ yí kẹjọ kẹ sọ nǹkan mẹ́ta tábà lọ́dọ̀ ṣe Ibrahim àmọ́ tí kò sí nínú Sunnah náà Muhammad wà nìyẹn tí kò dẹ̀ sí nínú tí bàbá Kamali ṣe so mo dẹ̀ mọ̀ wípé láníyàn rẹ̀ gan èèyàn yìí ní kò ní pẹ́tẹ́ fi sọ tẹ́ jáde sọ pé nǹkan mẹ́ta yìí wọ́n ní Alhaji Ibrahim ṣe o tó fi yàtọ̀ sí ìtànẹ́bí máa ń ṣe o kéèkó kò sí tírú ti ìtànẹ́bí o bóyá kò kírun bá nàbí ṣe ń kíni àbá àti ìmọ̀ so ẹ sọ fún apẹ́tọ̀ tí ó dẹ̀ jẹ́ wípé bàbá Kamali náà wọ́n ṣe ẹ understand wàláì Mọ́lánà Sheikh Kamaluddin Ladabi Ọlọ́run bá wa ṣe tó jẹ́ wípé àfáà aláníyàn rẹ̀ ni wọ́n débi pé wọ́n wà nínú ẹni tí ó jẹ́rìí sí ìjẹ́ àfáà Sheikh Ibrahim ipe àfáà ni wọ́n so ẹ rí pé wàhálà tí ọ̀rọ̀ yìí ò bá dálẹ̀ ní ìsẹ̀ ọba àwọn sọ pé oníṣúwí ọmọ kan ó sọ yíyá àwọn kìnìkan imagine ó yàtọ̀ sí àná mọ̀ ọmọ gèdè gbé mo lè sọ tí màá sọ pé mo lè sọ màá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدقف الله سبحانه وتعالى أترى إكاتك فرج الله محمد صلى الله عليه وآله وسلم طيب wọ́n fi ọ̀rọ̀ ọmọdé ẹ̀mà wá ti sọ pé tó bá ti ní ṣe pọ̀ pẹ̀lú ìmọ̀nà àti ìṣìnà
ìtawọ́ máa dá sínú nínú ọ̀rọ̀ ọmọdé Tijani yìí oyè wọ́n wá fi ọ̀rọ̀ rẹ̀ yìí ránṣẹ́ sí mi tí ń bá Ustaz Kamil Al-Adabi kálábàáni ṣe dáadáa fún wọn so tí ń sọ pé òun fèsì fún wọn ó wá lóun challenge wọn ó tiẹ̀ mọ ara rẹ̀ rárá àti ara ẹ̀wọ̀ ọmọdé ó máa ń fẹ́ gbéra rẹ̀ fún orí ẹṣin ááyán àìmọ̀ ara máa ń dààmú rẹ̀ gan tọ́ ó lóun fẹ́ challenge Afa Kamil Al-Adabi ìpè káfa Kamil Al-Adabi kí wọ́n ṣe kíni kí wọ́n mention nǹkan mẹ́ta tí Ibrahim Inyas ṣe tí ó ṣe kíni tí ó bá ìlànà Ànábì sallallahu lọ tọ ọmọdé náà ìwà ń sọ nù rẹ̀ wípé òun sì lè dákọ nǹkan kan àbí nǹkan mẹ́ta tó wá sí pé Ibn Taymiyyah àbí Muhammad ibn Abdul Wahhab sọ tí ó bá ìlànà Ànábì lọ ó yá dákọ rẹ̀ o à ń retí tó bá wá dákọ rẹ̀ tán kó wá fi wé ta fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ Ibrahim Inyas tí ó dáwọn ta fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ Ibrahim Inyas táwọn Ibn Taymiyyah bá gbà mú àtàwọn Muhammad ibn Abdul Wahhab wọ́n sọ pé kèfèrí ni oye olódò ọmọ so ìwọ tó lè ka tírà ó jáde náà ìjọ ẹwẹ ló àmà tó tọ but kó tó di pé ń wá sínú tírà Ibrahim Inyas Sheikh Kamil Al-Adabi so Ibrahim Inyas kìí ṣe ẹni tó yẹ kẹ́ máa ṣe rahimahullah ẹni àánú gbà ẹni ìṣìnà gbà ọ̀tá Allah bá ẹ̀dá tó clear tó hàn òun ni Ibrahim Inyas wallahi lazim so ọ̀tá Allah bá ẹ̀dá ni ọ̀tá ìsìn Allah bá ẹ̀dá ni so bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀tá Ànábì Muhammad sallam ni Ibrahim Inyas kò pèpè sí di Islam rárá àti rárá kò fibi kankan dáwà rẹ̀ ò fibi kankan jọ dáwà Nabi sallallahu alayhi wa sallam nítorí ìpìlẹ̀ dáwà mùsùlùmí òun náà ni kíni òun náà ni at-tawhid so òun náà ni pèpè sí di ìjọ kan ṣoṣo Allah bá ẹ̀dá so tí dáwà bá fi lè ṣe kíni tó bá fi lè bọ́ pábọ́sẹ̀ kóńbi eléyìí tó bá fi lè mórí bọ́ kóńbi eléyìí oye tó wájá sí pé ẹbọ lèèyàn ń pèpè sí kò sí èyíkéyìí dáadáa tó bá lè kó ṣe lábẹ́rẹ̀ àánú ní ìṣìnà ni so la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna min al-khasirin so wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an manthura oye so fún de eléyìí so dáwà Ibrahim Inyas kò níbi kan tó ti farajọ ta Nabi sallallahu alaihi wasallam li'annahu da'iyatun ila ash-shirki wal kufri billahi subhanahu wa ta'ala wal iyadhu billahi min da'watihi tayyib so ìyẹn bẹ́ẹ̀ mo ti yan ọ̀rọ̀ yẹn tọ́ ẹ wá jẹ́ ká fún ọmọdé yìí ní nǹkan pọ̀ tó a sọ pé Ibrahim Inyas ó yapa kéjẹ́ sí pé ó yapa Ànábì nìkan ó yapa Allah ó yapa òjíṣẹ́ Allah ó yapa àwọn sábẹ́ Ànábì ó yapa nítòsí ń bí fún ó yé ń bí ẹ jẹ́ ká gbé nítòsí fún nínú tírà tí ń bẹ lọ́wọ́ mi Jawahirur Rasail ẹ̀rí tírà lèmi fẹ́ kà ó èmi ó kà tírà ẹ mọ̀ pé ẹjọ́ kọ́ lèmi fẹ́ tó báyìí èmi fẹ́ ka tírà ni mo fẹ́ ka tírà Jawahirur Rasail ti Ibrahim Inyas oye ẹ jẹ́ ń bá wọn nù dáadáa oye mo fẹ́ ka tírà ti Ibrahim Inyas ntẹ́mi máa ṣe rè èmi ò ráyè ẹjọ́ èmi ò ráyè máa wá sọwọ́ báyìí bẹ́ẹ̀ ni tó fẹ́ pa áyán èmi ò ráyè ògbó eléyìí ntẹ́mi ráyè rẹ̀ rè ntẹ́mi gúdù sí rè kí mi ka tírà tọ́ Ibrahim Inyas ń sọ nínú Jawahirur Rasail ń bí báyìí jùzọ ẹlẹ́ẹ̀kejì nínú Jawahirur Rasail ní page 63 Ibrahim Inyas ẹ máa gbọ́n tó fi ròyìn lọ́bẹ̀ẹ́dà Ibrahim Inyas sọ pé wa af'alullahi tabaraka wa ta'ala da'iman innama tushbihu al-abath ó ní àwọn iṣẹ́ Allah bá dẹ́dà àwọn iṣẹ́ tálọ́bẹ̀ẹ́dà máa ń ṣe that is àwọn iṣẹ́ Allah subhanahu wa ta'ala ó ní da'iman innama tushbihu al-abath ní gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ìṣe Allah bá ẹ̀dá a máa jọ ẹ̀fẹ̀ a sì máa jọ àwàdà a sì máa jọ eré falihadha nítorí ìdí eléyìí nafa al-abatha an fi'lihi torí eléyìí Allah bá ẹ̀dá ṣe kí ni ló ṣe negate ló ṣe nullify eré kúrò níbi ìṣe rẹ̀ faqala ó wá sọ pé afahasibtum annama khalaqnakum abatha so kan Ibrahim Inyas bá ma kéwú ni eléyìí sìn fún Afa Kamil Al-Adabi kan Ibrahim Inyas bá ma kéwú ni kan ní kéwú tó dá ní Ibrahim Inyas bá ma ni ó yẹ kó mọ̀ pé aya tó ń mú wáyé ó yẹ kó mọ̀ pé so ó yẹ kó nígbàgbọ́ sí pé ó yẹ kó fi nígbàgbọ́ sí pé ìṣe Allah bá ẹ̀dá kò jọ eré rárá àti rárá
so kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú eré Allah bá ẹ̀dá ò dá wa fèrè kò sì sọ tí bẹ́ẹ̀ náà Ibrahim Inyas sọ pé ìṣe Allah bá ẹ̀dá wa af'alullahi tabaraka wa ta'ala da'iman innama tushbihu al-abath ipe ìṣe Allah subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa ṣe kíni a máa jọ ẹ̀fẹ̀ a máa jọ àwàdà so ìyẹn bẹ́ẹ̀ báwa mú wa nínú ìlànà Nabi sallallahu alayhi wa alihi wa sallam tọ́ nínú tírà yìí wá kan náà ẹ má jẹun rìn jìnnà so nínú tírà yìí kankan fún ara rẹ̀ nínú kíni nínú tírà yìí kankan fún ara rẹ̀ kì máa ní ìmọ̀nà títì so nínú tírà yìí kankan fún ara rẹ̀ tọ́ nínú tírà yìí kankan fún ara rẹ̀ ní júzù ẹlẹ́ẹ̀kejì táǹkà yìí náà ní page 59 Ibrahim Inyas sọ pé wa idha taraqqa wajada al-fana'a fi dhat ipe tí mùrídì tó bá kún kèsì níbi ìrìn àjò tẹ́rbíyà rẹ̀ yóò rí ìtàn sínú ìjà Allah bá ẹ̀dá gangan sínú pàápàá Allah bá ẹ̀dá yóò rí títàn sínú rẹ̀ yadhhabu anhu kullu al-ashya'i gbogbo nǹkan ni ó parẹ́ ni ó lọ níwájú ẹni tó já sí pé ó ti rí títàn sínú Allah bá ẹ̀dá hatta lam yabqa illa Allah títí tí nǹkan kan wà ní fi ṣẹ́kù àyàfi Allah títí tó já sí pé Allah bá ẹ̀dá nìkan ni ó ṣẹ́kù yaqulu lisanu halihi so lásìkò yẹn ahọ́n ń tọ̀hún àti lisanu halu ẹ̀ ìṣesí rẹ̀ lásìkò yẹn yóò wá máa sọ pé falam yabqa illa Allah la shay'an ghayruhu so nǹkan kan wà ṣẹ́kù àyàfi Allah bá ẹ̀dá kò sì sí nǹkan mìíràn àfi òun fama thamma mawsulun wa ma thamma ba'inun kò sí nǹkan kan lọ́gangan tẹ́nìkan lè so mọ́ kò sì sí nǹkan kan tó yàtọ̀tọ̀ síra wọn lọ́gangan ìgbàgbọ́ òfò ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ pé gbogbo nǹkan làlá ìgbàgbọ́ pé Allah bá ẹ̀dá àtẹrù rẹ̀ ìkan náà ni wọ́n òun ni ìgbàgbọ́ orí bú tí Ibrahim Inyas ṣe kíni tó kọ̀ kalẹ̀ sí bíbá yìí eléyìí ṣe ìlànà Nabi sallallahu alayhi wa sallam nínú tírà yìí bákan náà tẹ́lẹ̀ náà mo fẹ́ mú káàkiri ni àmọ́ kí n kan ló tírà yìí nìkan ẹ jẹ́ n ṣe kíni kan jẹ́ kí n ló tírà yìí nìkan tírà Jawahir Rasail yìí nìkan ti tó fún mi àwọn míì ń bẹ dá sí pé ìsìnà ń bẹ nù rẹ̀ àmọ́ kí n kan ló eléyìí nìkan nínú jùzọ alákọ̀ọ́kọ́ volume 1 nínú Jawahir Rasail page 136 Ibrahim Inyas ń sọ̀rọ̀ nípa arif ìgbà tó débì kan ó ní al-arif ẹni tó jẹ́ arif yara al-khalqa ayna al-haq yóò rí ẹ̀dá Allah ẹ̀dá tí Allah bẹ́ẹ̀ dáadáa ẹ̀dá tí Allah bẹ́ẹ̀ dáa ṣe kí ni ẹ̀dá tí Allah bẹ́ẹ̀ dáadáa yóò rí pé òun gangan náà ni Allah so òun gangan náà ni kí ni òun gangan náà ni Allah so nǹkan fún ọ ní mẹ́ta ayọ̀ nìkan péré so nínú tírà yìí gan lásán àwọn kan tí ń bẹ nínú àwọn ìgbàgbọ́ òfò nínú àwọn ìgbàgbọ́ ìṣìnà àtànù ìgbàgbọ́ àwọn kìfìrí àwọn ẹlẹ́bọ tí ń bẹ bí tí Ibrahim Inyas kú kalẹ̀ síbí so kìí sọ̀rọ̀ 20 ká tó wá sọ àwọn tírà mi ká tó wá sọ Kashif al-Ilbas ká tó wá sọ As-Sirr al-Akbar wa An-Nur al-Akbar ká tó wá sọ díwánu rẹ̀ so tọ́ Sheikh Kamil al-Adabi ó mọ̀ ìgbẹ́yìn tí ẹ̀ ní gbé tírà àti ìyá ní àjáde fún un torí ẹ̀ ní ṣe ń sọ gbogbo àwọn lédèrèdè yìí kò lè bá wa sọ́rù rẹ̀ ọmọdé ni óyè ẹ̀ ní bínú sí náà ni ọmọdé ni óyè ọmọdé ni tí ó bá jáde ní ìsìn yẹn máa wo ẹjọ́ ní òwárò ẹjọ́ ní òkàn wá tó àwa la ṣí tírà yìí ní ìsìn ta ka tírà ẹni tó bá fẹ́ challenge wa pé irọ́ ni kò sí tó jẹ́ bẹ́ẹ̀ á gbé ká tá fi hàn tá sì fún pé wo ọ̀yà kàkí gbogbo ayé gbọ́ iṣẹ́ tiwa nìyẹn kò sí pamọ́pamọ́ nínú ọ̀rọ̀ tiwa nǹkan lọ bẹ́ẹ̀ dà kó mọ́ ṣàbá wa fi ọ̀nà mọ́ bó ṣe fọ̀nà mọ́ àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ṣíwájú rẹ̀ torí àwa ṣíwájú rẹ̀ nínú tìjàníyà àwa ṣe tìjàníyà ṣíwájú rẹ̀ dáadáa Allah bẹ́ẹ̀ dà dẹ́ fi ọ̀nà mọ́ wa Allah bẹ́ẹ̀ dà tó fọ̀nà mọ́ wa kó mọ́ ṣàbá wa fi ọ̀nà mọ́ wọn náà tọ́yì. Sheikh Ibrahim Inyas ẹni tó bá fẹ́ ẹni tó bá kọ̀ Sheikh Ibrahim Inyas al-Kaulahi rahimahullahu ta'ala ọlọ́run kọ́ bá ní kí wọn. Sheikh Ibrahim Inyas àáfàá ni wọn tó yẹ kó gbogbo àwọn tí wọ́n ń bú wọn yìí látijọ́ tí wọ́n ti ń bú wọn dò ní ọlọ́run yìí kò sẹ́ni tó wọn nù mímọ́ nínú gbogbo wọn Nàìjíríà kò sẹ́ni tó tó wọn òdodo ọ̀rọ̀ nu. Sheikh Ibrahim ìmọ̀ rẹ̀ yàní la yutasawwar ọlọ́run ṣe mímọ̀ fún wọn tí ò ní báyìí lọ́mọ agbọ́ tí wọn pé ní mímọ̀ ni wọn níbi ìmọ̀ nu
ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àtẹ̀sìn, ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àti ẹ̀sìn. Ìgbà míì èèyàn lè jẹ́ ní mímọ̀, Ọlọ́run ó sọ nínú Al-Qur'ani fayudilluhu Allahu bi'ilmin, pẹ̀lú ìmọ̀ t'Ọlọ́run mọ̀ yóò sọnù, ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run. Ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run. Ìsìn ń bẹ ńgbà míì tó jẹ́ pé ìmọ̀ ni ó hẹ́pù àti tètè rẹ́ sísìn, torí pé míìsì tá a lè fi rẹ́ sísìn. Àfa ají ṣàbí ètò àdàbí aburú kankan ò ní ṣe yín, ọlọ́àfẹ́ alájẹ́ àgbàtẹ́ ni ẹ máa lọ sókè sí ni agbára Ọlọ́run, gbogbo oníjà lùbáríkà ọ̀jẹ̀ tí ọlá títóbi Ọlọ́run ọlá ṣẹ́ àwọn sẹ́ẹ̀rì tàlàjẹ́ àgbà sí láyé àti bàbá wa àgbà Sheikh Tajul Adabi aburú ò ní ṣe insha Allah. Sheikh Ibrahim Niyas ẹni tí ọba mọ̀ tẹ́lẹ̀ kí wọ́n lọ mọ̀ pé onímọ̀ làáfà, ọ̀rọ̀ sóní mímọ̀ ni àbí òsè mímọ̀ ká máa jiyàn sí, kò sí ẹni ó tó bẹ̀, ẹni mímọ̀ ni wọ́n. Wọ́n wá ṣẹ̀sìn láyé, ǹjẹ́ sìn wọn ǹjọ́ lọ pẹ̀lú bá nàbì ṣe ṣẹ̀sìn, ibi tí mùsùlùmí wà nù. Bá nàbì ṣe ṣẹ̀sìn ǹjẹ́ bẹ́ẹ̀ ni Sheikh Ibrahim lè ṣẹ̀sìn? Kódà bí yọ̀ọ́ bá tún fàbò síkún, wọ́n wulẹ̀ yọ̀ ọ́ kó mẹ́ tún fàbò síkún àbí yọ̀ ọ́ kó mẹ́ náà sì ni bọ́lá wọ̀ yọ bọ́lá wọ̀ plus yẹ minus yẹ multiply rẹ̀. Bá nàbì ti ṣẹ̀sìn, ìṣẹ̀sìn Sheikh Ibrahim bima azalin anhu ó jìnnà sí. Ìṣẹ̀sìn Annabi sallallahu alayhi wa sallam àti ti Sheikh Ibrahim Niyas wọ́n jọra wọn lápá kan, wọ́n jìnnà síra wọn bòmí. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ yín wọ́n ní ká máa ṣépele wọn. Àti wọ́n wá sẹ́ǹdì lè sinmi mọ́ pé òkè ẹ mọ̀ sán tí ó bùkátà sí ká béèrè lọ́wọ́ yín ní ìbéèrè kékeré, ẹ̀sán tó bùkátà sí ìbéèrè. Ẹ sọ pé ṣé Ibrahim mo ṣe tó yàtọ̀ sí ìntánẹ̀tì ṣe fine. Kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ dáhùn torí ọlọ́mọ nǹkan mọ ọkọ ní kì í ṣe ọmọ àlè. Ọmọ àlè àdàbí òun ni yóò mọ bú mẹ́ríkà sí àbí ká sọ pé ó ń bú ṣe Adam. So rẹ̀ sí nínú àwọn ọmọ àlè jẹ́ ti gbọ́. So wọ́n fẹ́ yí kẹjọ kẹ sọ nǹkan mẹ́ta tá a bá lọ́dọ̀ ṣe Ibrahim àmọ́ tí kò sí nínú Sunnah náà Muhammad wà nìyẹn, tí kò dẹ̀ sí nínú tí bàbá Kamali ṣe. So mo dẹ̀ mọ̀ wípé láníyàn rí gan èèyàn rí èèyàn yìí ní kò ní pẹ́tẹ́ fi sọ tẹ́ jáde sọ pé nǹkan mẹ́ta yìí ó ní Alhaji Ibrahim ṣe o tó fi yàtọ̀ sí ìntánẹ́bì máa ń ṣe o kò sí tírú ti tànẹ́bì o bóyá kò kírun bá nẹ́bì ṣe ń kíni àbá àti ìmọ̀. So ẹ sọ fún apẹ́tọ̀ tí ó dẹ̀ jẹ́ wípé bàbá Kamali náà wọ́n ṣe understand wàláhì Mọ́lánà Sheikh Kamaluddin Al-Adabi Ọlọ́run bá wa ṣe tó jẹ́ wípé àfáà aláníyàn rẹ̀ ni wọ́n débi pé wọ́n wà nínú ẹni tí ó jẹ́rìí sí jẹ́ àfáà Sheikh Ibrahim ipe àfáà ni wọ́n. So ẹ rí pé wàhálà tí ọ̀rọ̀ yìí ò bá dálẹ̀ nìṣẹ́ àwọn àwọn sọ pé oníṣúwí ọmọ kan ó sọ sí àwọn kìnìkan imagine. So torí pé
jáde tí máa fẹ́ sọ̀rọ̀ mo lè sọ pé Muhammad ibn Abdul Wahhab mo lè sọ nǹkan mẹ́ta tó ṣe àbí kí n sọ pé Ibn Taymiyyah mo lè sọ àwọn kankan nípa rẹ̀ táàbì sọ wípé kò ṣe bí tani Muhammad tí wọ́n pé mo lè sọ nǹkan yọkan gbòógì tí Ibn Taymiyyah tí ò fi jọ àná Muhammad tó yẹ wípé ó yàtọ̀ sí tani Muhammad gidi mo lè sọ tí màá sọ pé mo lè sọ màá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتقفون الله سبحانه وتعالى أترى إكاتك فوجش الله محمد صلى الله عليه وآله وسلم طيب wọ́n fi ọ̀rọ̀ ọmọdé ẹ̀mà wá ti sọ pé tó bá ti ní ṣe pọ̀ pẹ̀lú ìmọ̀nà àti ìṣìnà ìtawọ̀ mà dá sínú nínú ọ̀rọ̀ ọmọdé Tijani ayé oyè wọ́n wá fi ọ̀rọ̀ rẹ̀ yìí ránṣẹ́ sí mi tí ń bá Ustaz Kamil Al-Adabi kálábà ní ṣáadá fún wọn so tí ń sọ ipò òun fèsì fún wọn ó wá lóhun challenge wọn ó tiẹ̀ mọ ara rẹ̀ rárá àti ara ẹ̀wọ̀n ọmọdé yìí ó máa ń fẹ́ gbéra rẹ̀ gun orí ẹṣin ááyán àìmọ̀ ara máa ń dààmú rẹ̀ gan tọ́ ó lóhun fẹ́ challenge Afa Kamil Al-Adabi ìgbé káfa Kamil Al-Adabi kí wọ́n ṣe kíni kí wọ́n mention nǹkan mẹ́ta tí Ibrahim Inyas ṣe tí ó ṣe kíni tí ó bá ìlànà Ànábì sallallahu lọ tọ́ ọmọdé náà ìwọ̀n sọ nù rẹ̀ wípé òun sì lè dákọ̀ nǹkan kan àbí nǹkan mẹ́ta tó wá sí pé Ibn Taymiyyah àbí Muhammad ibn Abdul Wahhab sọ tí ó bá ìlànà Ànábì lọ ó yá dákọ̀ rẹ̀ o à ń retí tó bá wá dákọ̀ rẹ̀ tán kó wá fi wé tá fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ Ibrahim Inyas tí ó dáwọn tá fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ Ibrahim Inyas táwọn Ibn Taymiyyah bá gbà mú àtàwọn Muhammad ibn Abdul Wahhab wọ́n sọ pé kéfìrí ni oye olódò ọmọ so ìwọ tó lè ka tírà ó jáde náà ìjọ ẹwẹ́ ló àmà tó tọ́ but kó tó di pé ń lọ wá sínú tírà Ibrahim Inyas Sheikh Kamil Al-Adabi so Ibrahim Inyas kìí ṣe ẹni tó yẹ kí ẹ máa ṣe rahimahullah ẹni ànúgbà ẹni ìṣìnàgbà ọ̀tá Allah-bá-ẹ̀dá tó kílẹ̀ tó hàn òun Ibrahim Inyas wallahi lazim so ọ̀tá Allah-bá-ẹ̀dá ni ọ̀tá ìsìn Allah-bá-ẹ̀dá ni so bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀tá Ànábì Muhammad sallam ni Ibrahim Inyas kò pèpè sí di Islam rárá àti rárá kò fìbí kankan dáwà rẹ̀ kò fìbí kankan jọ dáwà Nabi sallallahu alayhi wa sallam nítorí ìpìlẹ̀ dáwà mùsùlùmí òun náà ni kíni òun náà ni at-tawhid so òun náà ni pèpè sí di ìjọ kan ṣoṣo Allah-bá-ẹ̀dá so tí dáwà bá fi lè ṣe kíni tó bá fi lè bọ́ pábọ́sẹ̀ kóńbé eléyìí tó bá fi lè mórí bọ́ kóńbé eléyìí oye tó wájá sí pé ẹbọ lèèyàn ń pèpè sí kò sí èyíkéyìí dáadáa tó bá lè òkú ṣe lábẹ́rẹ̀ àánú ní ìṣìnà ni so la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna min al-khasirin so wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an manthura oye so fún di eléyìí so dáwà Ibrahim Inyas kò níbi ẹ̀ka tó ti farajọ ta Nabi sallallahu alaihi wasallam li'annahu da'iyatun ila ash-shirki wal kufri billahi subhanahu wa ta'ala wal iyadhu billahi min da'watihi tayyib so ìyẹn bẹ́ẹ̀ mo ti yán ọ̀rọ̀ yẹn tọ́ ẹ wá jẹ́ ká fún ọmọdé yìí ní nǹkan pọ̀ tó a sọ pé Ibrahim Inyas ó yapa kéjẹ́ sí pé ó yapa Ànábì nìkan ó yapa Allah ó yapa òjíṣẹ́ Allah ó yapa àwọn sàábẹ́ Ànábì ó yapa gbogbo mùsùlùmí ayé gan oye àmọ́ ẹ jẹ́ ká gbé nítòsí ń bí fún oye ń bí ẹ jẹ́ ká gbé nítòsí fún nínú tírà tí ń bẹ lọ́wọ́ mi Jawahiru Rasail ẹ̀rí tírà lèmi fẹ́ kà ó èmi ó kà tírà ẹ mọ̀ pé ẹjọ́ kọ́ lèmi fẹ́ tó báyìí èmi fẹ́ ka tírà ni mo fẹ́ ka tírà Jawahiru Rasail ti Ibrahim Inyas oye ẹ jẹ́ n bá wọn nù dáadáa oye mo fẹ́ ka tírà ti Ibrahim Inyas ntẹ́mi máa ṣe rè èmi ò ráyè ẹjọ́ èmi ò ráyè máa wá sọwọ́ báyìí bẹ́ẹ̀ ni tó fẹ́ pa áyán èmi ò ráyè ògbé lẹ́yìn ntẹ́mi ráyè rẹ̀ rí ntẹ́mi gúdù sí rè kí mi ka tírà tọ́ Ibrahim Inyas sọ nínú Jawahiru Rasail ń bí báyìí jùzọ ẹlẹ́ẹ̀kejì nínú Jawahiru Rasail ní page 63 Ibrahim Inyas ẹ máa gbọ́ ohun tó fi ròyìn Allah-bá-ẹ̀dá Ibrahim Inyas sọ pé wa af'alullahi tabaraka wa ta'ala da'iman innama tushbihu al-abath ó ní àwọn ìṣe Allah-bá-ẹ̀dá àwọn ìṣe Allah-bá-ẹ̀dá máa ń ṣe that is àwọn iṣẹ́ Allah subhanahu wa ta'ala ó ní da'iman innama tushbihu al-abath ní gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà
àwọn ìṣe Allah ọba ẹ̀dá a máa jọ ẹ̀fẹ̀ a sì máa jọ àwàdà a sì máa jọ eré falihadha nítorí ìdí eléyìí nafa al-abatha an fi'lihi torí eléyìí Allah ọba ẹ̀dá ṣe kí ni ló ṣe negate ló ṣe nullify eré kó níbi ìṣe rẹ̀ faqala ó wá sọ pé afahasibtum annama khalaqnakum abatha. So kan Ibrahim Inyas bá ma kéwú ni eléyìí sìn fún afa Kamil Al-Adabi kan Ibrahim Inyas bá ma kéwú ni kan ní kéwú tó dá ní Ibrahim Inyas bá ma ni ó yẹ kó mọ̀ pé aya tó ń mú wáyé ó yẹ kó mọ̀ pé so ó yẹ kó nígbàgbọ́ sí pé ó yẹ kó fi nígbàgbọ́ sí pé ìṣe Allah ọba ẹ̀dá kò jọ eré rárá àti rárá so kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú eré Allah ọba ẹ̀dá ò dá wa fẹ́rẹ́ kò sì sọ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ fún bàjẹ́ kankan àti eré so àmọ́ tó ń ti aya yìí tí Ibrahim Inyas rí tó mú wá Allah ọba ẹ̀dá sọ nínú Qur'an al-Karim nínú Suratul Mu'minun ìpè afahasibtum in jaruni annama khalaqnakum abatha ìpè àdáyín lásán àkàndáyín fẹ́rẹ́ àkàndáyín fún àwàdà ìjẹ́rò bẹ́ẹ̀ ni so ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá nígbàgbọ́ nínú tí Allah ọba ẹ̀dá sọ kalẹ̀ pẹ̀lú àyà yìí gan ó gbọ́dọ̀ mọ̀ pé so ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ Allah ọba ẹ̀dá yìí ṣe kí ni kì í ṣẹ̀fẹ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà Ibrahim Inyas sọ pé ìṣe Allah ọba ẹ̀dá wa af'alullahi tabaraka wa ta'ala da'iman innama tushbihu al-abath ìpè ìṣe Allah subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa ṣe kí ni a máa jọ ẹ̀fẹ̀ a máa jọ àwàdà so ìyẹn bẹ́ẹ̀ báwa mú wá nínú ìlànà Nabi sallallahu alayhi wa sallam tó nínú tírà yìí wá kan náà ẹ má jẹ́ àmì ìjìnà so nínú tírà yìí kankan fún ara rẹ̀ nínú kíni nínú tírà yìí kankan fún ara rẹ̀ kì máa ní ìmọ̀nà títì so nínú tírà yìí kankan fún ara rẹ̀ tó nínú tírà yìí kankan fún ara rẹ̀ ní júzù ẹlẹ́ẹ̀kejì táǹkà yìí náà ní page 59 Ibrahim Inyas sọ pé wa idha taraqqa wajada al-fana'a fi dhat ìpè tí mùrídì tó bá pọ́n kèsì níbi ìrìn àjò tẹ́rbíyà rẹ̀ yóò rí ìtàn sínú ìjà Allah ọba ẹ̀dá gangan sínú pàápàá Allah ọba ẹ̀dá yóò rí títàn sínú rẹ̀ yadhhabu anhu kullu al-ashya'i gbogbo nǹkan ni ó parẹ́ ni ó lọ níwájú ẹni tó já sí pé ó ti rí títàn sínú Allah ọba ẹ̀dá hatta lam yabqa illa Allah títí tí nǹkan kan wà ní fi ṣẹ́kù àyàfi Allah títí tó fi já sí pé Allah ọba ẹ̀dá nìkan ni ó ṣẹ́kù yaqulu lisanu halihi so lásìkò yẹn ahọ́n tọ̀hún àti lisanu halu ẹ̀ ìṣesí rẹ̀ lásìkò yẹn yóò wá máa sọ pé falam yabqa illa Allah la shay'an ghayruhu so nǹkan kan wà ṣẹ́kù àyàfi Allah ọba ẹ̀dá kò sì sí nǹkan mí àyàfi òun fama thamma mawsulun wa ma thamma ba'inun kò sí nǹkan kan lọ́gangan tẹ́nìkan lè so mọ́ kò sì sí nǹkan kan tó yàtọ̀tọ̀ síra wọn lọ́gangan ìgbàgbọ́ òfò ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ pé gbogbo nǹkan làlá ìgbàgbọ́ pé Allah ọba ẹ̀dá àtẹrù rẹ̀ ìkan náà ni wọ́n òun ní ìgbàgbọ́ orí tí Ibrahim Inyas ṣe kíni tó kọ̀ kalẹ̀ sí bíbá yìí eléyìí ṣe ìlànà Nabi sallallahu alayhi wa sallam nínú tírà yìí bákan náà tẹ́lẹ̀ náà mo fẹ́ mú káàkiri ni àmọ́ kí n kan ló tírà yìí nìkan ẹ jẹ́ n ṣe kíni kan jẹ́ kí n ló tírà yìí nìkan tírà Jawahir Rasail yìí nìkan ti tó fún mi àwọn míì ń bẹ dá sí pé ìsìnà ń bẹ nù rẹ̀ àmọ́ kí n kan ló eléyìí nìkan nínú jùzọ alákọ̀ọ́kọ́ volume 1 nínú Jawahir Rasail page 136 Ibrahim Inyas ń sọ̀rọ̀ nípa arif ìgbà tó débì kan ó ní al-arif ẹni tó jẹ́ arif yara al-khalqa ayna al-haq yóò rí ẹ̀dá Allah ẹ̀dá tí Allah bẹ́ẹ̀ dáadáa ẹ̀dá tí Allah bẹ́ẹ̀ dáa ṣe kí ni ẹ̀dá tí Allah bẹ́ẹ̀ dáadáa yóò rí pé òun gangan náà ni Allah so òun gangan náà ni kí ni òun gangan náà ni Allah so nǹkan fún ọ ní mẹ́ta ayọ̀ nìkan péré so nínú tírà yìí gan lásán àwọn nǹkan tí ń bẹ ń bẹ nínú àwọn ìgbàgbọ́ òfò nínú àwọn ìgbàgbọ́ ìṣìnà àtànù ìgbàgbọ́ àwọn kìfìrí àwọn ẹlẹ́bọ tí ń bẹ ń bí tí Ibrahim Inyas kú kalẹ̀ síbí so kìí sọ̀rọ̀ 20 ká tó wá sọ àwọn tírà mi ká tó wá sọ Kashif al-Ilbas ká tó wá sọ As-Sirrul Akbar wa Nurul Arba ká tó wá sọ díwánu rẹ̀ so tọ́ Sheikh Kamil Al-Adabi ó mọ̀ ìgbẹ́yìn tí ẹ̀ ní pé tírà àti ìyá ní àjáde fún un torí ẹ̀ ní ṣe ń sọ gbogbo àwọn ní dèrèdè yìí kò lè bá wa sọ̀rọ̀ rẹ̀ ọmọdé ni oye ẹ̀ ní bínú sí náà ni ọmọdé ni oye ọmọdé ni tí ó bá jáde ní ìsìn yẹn máa wo ẹjọ́ ní òwárò ẹjọ́ ní ó kàn wá tó àwa la ṣe tírà yìí ní ìsìn ta ka tírà ẹni tó bá fẹ́ challenge wa pé irọ́ ni kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀ á gbé ká tá a fi hàn tá a sì fún pé wo bóyá kà kí gbogbo ayé gbọ́
iṣẹ́ tiwa nìyẹn, kò sí pamọ́pamọ́ nínú ọ̀rọ̀ tiwa. Nǹkan lọ bẹ́ẹ̀ dà kó mọ́ ṣàbá wa fi ọ̀nà mọ́ bó ṣe fọ̀nà mọ́ àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ṣíwájú rẹ̀, torí àwa ṣíwájú rẹ̀ nínú tìjàníyà, àwa ṣe tìjàníyà ṣíwájú rẹ̀ dáadáa. Allah bẹ́ẹ̀ dà dẹ́ fi ọ̀nà mọ́ wa, Allah bẹ́ẹ̀ dà tó fọ̀nà mọ́ wa kó mọ́ ṣàbá wa fi ọ̀nà mọ́ wọn náà. Tayyib. Sheikh Ibrahim Niyas, ẹni tó bá fẹ́ ẹni tó bá kọ̀, Sheikh Ibrahim Niyas Al-Kaulahi rahimahullahu ta'ala, Ọlọ́run kó bá ní kẹ́ wọn. Sheikh Ibrahim Niyas àáfàá ni wọn, tó yẹ kó gbogbo àwọn tí wọ́n ń bú wọn yìí látijọ́ tí wọ́n ti ń bú wọn dò ní Ọlọ́run yìí, kò sẹ́ni tó tó wọn nù mímọ́ nínú gbogbo wọn Nàìjíríà, kò sẹ́ni tó tó wọn, òdodo ọ̀rọ̀ nù. Sheikh Ibrahim ìmọ̀ rẹ̀ yàní la yutasawwar, Ọlọ́run ṣe mímọ̀ fún wọn tí ò ní báyìí lọ́mọ, agbọ́ tí wọn pé ní mímọ̀ ni wọn níbi ìmọ̀ nu. Ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àtẹ̀sìn, ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àti ẹ̀sìn. Ìgbà míì yẹn lè jẹ́ ní mímọ̀, Ọlọ́run ó sọ nínú Al-Qur'ani fayudilluhu Allahu bi'ilmin, pẹ̀lú ìmọ̀ tọ́lọ́run mọ́ ẹni yóò sọnù, ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run. Ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run. Ìsì ń bẹ ńgbà míì tó jẹ́ pé ìmọ̀ ni ó hẹ́pù àti tètè rẹ́sìsìn, torí pé míìsì tá a lè fi rẹ́sìsìn. Àfa ají sàbí ètò àdàbí aburú kankan ò ní ṣe yín, aláàfin alájẹ àgbàtẹ ni ẹ máa lọ sókè sí ni agbára Ọlọ́run, gbogbo oníjà lùbáríkà ọjẹ tí ọlá títóbi Ọlọ́run ọlá ṣẹ àwọn sẹẹrí tàlájẹ àgbà sí láyé àti bàbá wa àgbà Sheikh Tajul Adabi, aburú ò ní ṣe yín inshallah. Sheikh Ibrahim Niyas ẹni tí ọba mọ̀ tẹ́lẹ̀ kí wọ́n lọ mọ̀ pé onímọ̀ làáfà, ọ̀rọ̀ sóní mímọ̀ ni àbí òsè nímọ̀ ká máa jiyàn sí, kò sí ẹni ó tó bẹ́ẹ̀, ẹni mímọ̀ ni wọ́n. Wọ́n wá ṣẹ̀sìn láyé, ǹjẹ́ sìn wọn ǹjọ́ lọ pẹ̀lú bá Nábì ṣe ṣẹ̀sìn, ibi tí mùṣkílà wà nù. Bá Nábì ṣe ṣẹ̀sìn, ǹjẹ́ bẹ́ẹ̀ ni Sheikh Ibrahim lè ṣẹ̀sìn? Kódà bí ìyọba tún fàbò síkún, wọ́n wulẹ̀ yọ ọkùn mẹ́, tún fàbò síkún, àbí yọ ọkùn mẹ́ náà sì ni, wọ́n bá wọ̀ yọ, wọ́n bá wọ̀ púlọ̀sì ẹ̀, máínọ́sì ẹ̀, mọ̀tìpláì rẹ̀. Bá Nábì ti ṣẹ̀sìn, ìṣẹ̀sìn Sheikh Ibrahim bima azalin anhu ó jìnà sí. Ìṣẹ̀sìn Annabi sallallahu alayhi wa sallam àti ti Sheikh Ibrahim Niyas wọ́n jọra wọn lápá kan, wọ́n jìnà síra wọn bòmí. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ yín ò ní ká máa ṣépele wọn. Àti wọ́n wá sẹ́ǹdì lè sinmi mọ́ pé òkè ẹ mọ̀ sán tí ó bùkátà sí ká béèrè lọ́wọ́ yín ní ìbéèrè kékeré, ẹ̀sán tó bùkátà sí ìbéèrè. Ẹ sọ pé ṣé Ibrahim mo ṣe tó yàtọ̀ sí íńtánẹ̀tì ṣe fine. Kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ dáhùn torí ọlọ́mú nǹkan mọ ọkọ ní kì í ṣe ọmọ àlè àdàbí òun ni yóò mọ bú mẹ́ríkà sí àbí ká sọ pé ó ń bú ṣe Adam. So rẹ̀ sí nínú àwọn ọmọ àlè jẹ́ ti gbọ́. So mo wá fẹ́ yí kẹ́ ẹ jọ̀wọ́ kẹ́ ẹ sọ nǹkan mẹ́ta tá a bá lọ́dọ̀ ṣe Ibrahim àmọ́ tí kò sí nínú Sunnah Ànábì Muhammad wá nìyẹn, tí kò dẹ̀ sí nínú tí bàbá Kamali ṣe. So mo dẹ̀ mọ̀ wípé láníyàn rí gan èèyàn yìí ní kò ní pẹ́tẹ́ fi sọ tẹ́ jáde sọ pé nǹkan mẹ́ta yìí ó ní Alhaji Ibrahim ṣe o tó fi yàtọ̀ sí íńtánẹ́bì máa ń ṣe o kò sí tírú ti tànẹ́bì o bóyá kò kẹ́rùn bá nẹ́bì ṣe ń kíni àbá àti ìmọ̀. So ẹ sọ fún apẹ́tọ̀ tí ó dẹ̀ jẹ́ wípé bàbá Kamali náà wọ́n ṣe understand wàláhì Mọ́lánà Sheikh Kamaluddin Al-Adabi Ọlọ́run bá wa ṣe tó jẹ́ wípé àfáà aláníyàn rẹ̀ ni wọ́n débi pé wọ́n wà nínú ẹni tí ó jẹ́rìí sí ìjẹ́ àfáà Sheikh Ibrahim ìpè àfáà ni wọ́n. So ẹ rí pé wàhálà tí ọ̀rọ̀ yìí ò bá dálẹ̀ nìsẹ̀ àwọn bá wọn sọ pé oníṣubí ọmọ kan ó sọ sí yóò àwọn kìnìkan imagine
so torí pé tèmi bá jáde tí ma fẹ́ sọ̀rọ̀ tí mo lè sọ pé Muhammad ibn Abdul Wahhab mo lè sọ nǹkan mẹ́ta tó ṣe àbí kí n sọ pé Ibn Taymiyyah mo lè sọ àwọn kankan nípa rẹ̀ tábí sọ wípé kò ṣe bí tàní Muhammad tí wọ́n pé mo lè sọ nǹkan yọkan gbòógì tí Ibn Taymiyyah tí ò fi jọ àná Muhammad tó yẹ wípé ó yàtọ̀ sí tàní Muhammad gèdè mo lè sọ tí màá sọ pé mo lè sọ màá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدقف الله سبحانه وتعالى أترى إكاتك فريش الله محمد صلى الله عليه وآله وسلم طيب ما في رمضي أما واتي سيكون تباتي نشي بقبلو إيماناتي إشينا إنتاو مداسينو إنورو أمدي تجاني أي وي wọ́n wá fi ọ̀rọ̀ rẹ̀ yìí ránṣẹ́ sí mi tí ń bá Ustaz Kamil Al-Adabi kálábà ní ṣe dáadáa fún wọn so tí ń sọ pé òun fèsì fún wọn ó wá lóun challenge wọn ó tiẹ̀ pọn ara rẹ̀ rárá àti ara ẹ̀wọ̀n ọmọdé yìí ó máa ń fẹ́ gbéra rẹ̀ gun orí ẹṣin ááyán àìmọ̀ ara máa ń dààmú rẹ̀ gan tó ó lóun fẹ́ challenge Afa Kamil Al-Adabi ìgbé káfa Kamil Al-Adabi kí wọ́n ṣe kíni kí wọ́n mention nǹkan mẹ́ta tí Ibrahim Inyas ṣe tí ó ṣe kíni tí ó bá ìlànà Ànábì sallallahu lọ. Tó ọmọdé náà ìwọ̀n sọ nù rẹ̀ ìgbé òun sì lè dákọ̀ nǹkan kan àbí nǹkan mẹ́ta tó wá sí pé Ibn Taymiyyah àbí Muhammad ibn Abdul Wahhab sọ tí ó bá ìlànà Ànábì lọ. Ó yá dákọ̀ rẹ̀ o à ń retí tó bá wá dákọ̀ rẹ̀ tán kó wá fi wé ń ta fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ Ibrahim Inyas tí ó dáwọn ta fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ Ibrahim Inyas táwọn Ibn Taymiyyah bá gbà mú àtàwọn Muhammad ibn Abdul Wahhab wọ́n sọ pé kèfèrí ni oye olódò ọmọ so ìwọ tó lè ka tíra ó jáde náà ìjọ ẹwẹ́ ló àmà tó but kó tó di pé ń wá sínú tíra Ibrahim Inyas Sheikh Kamil Al-Adabi so Ibrahim Inyas kìí ṣe ẹni tó yẹ kí ẹ máa ṣe rahimahullah ẹni ànúgbà ẹni ìṣìnàgbà ọ̀tá Allah tó kílẹ̀ tó hàn án ní Ibrahim Inyas wallahi lazim so ọ̀tá Allah ni ọ̀tá ìsìn Allah ni so bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀tá Ànábì Muhammad sallam ní Ibrahim Inyas kò pèpè sí di Islam rárá àti rárá kò fi bí kankan dáwà rẹ̀ ò fi bí kankan jọ dáwà Nabi sallallahu alaihi wasallam nítorí ìpìlẹ̀ dáwà mùsùlùmí òun náà ní kíni òun náà ní at-tawhid so òun náà ní pèpè sí di ìjọ kan ṣoṣo Allah so tí dáwà bá fi lè ṣe kíni tó bá fi lè bọ́ pábọ́sẹ̀ kóńbi eléyìí tó bá fi lè mórí bọ́ kóńbi eléyìí oye tó wájá sí pé ẹbọ lèèyàn ń pèpè sí kò sí èyíkéyìí dáadáa tó bá lè kó ṣe lábẹ́rẹ̀ àánú ní ìṣìnà ni so la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna min al-khasirin so wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an manthura oye so fún di eléyìí so dáwà Ibrahim Inyas kò níbi ẹ̀ka tó ti farajọ ta Nabi sallallahu alaihi wasallam li'annahu da'iyatun ila ash-shirki wal kufri billahi subhanahu wa ta'ala wal iyadhu billahi min da'watihi tayyib so ìyẹn bẹ́ẹ̀ mo ti yán ọ̀rọ̀ yẹn tó ẹ wá jẹ́ ká fún ọmọdé yìí ní nǹkan pọ̀ tó yà sí pé Ibrahim Inyas ó yapa kéjẹ́ sí pé ó yapa Nabi nìkan ó yapa Allah ó yapa òjíṣẹ́ Allah ó yapa àwọn sábẹ́ Nabi ó yapa gbogbo mùsùlùmí ayé gan pé àmọ́ ẹ jẹ́ ká gbé nítòsí ń bí fún bóyá ń bí ẹ jẹ́ ká gbé nítòsí fún nínú tíra tí ń bẹ lọ́wọ́ mi Jawahiru Rasail ẹ̀rí tíra lèmi fẹ́ kà ó èmi ó ka tíra ẹ mọ̀ pé ẹjọ́ kọ́ lèmi fẹ́ tó báyìí èmi fẹ́ ka tíra mo fẹ́ ka tíra Jawahiru Rasail ti Ibrahim Inyas oye ẹ jẹ́ ń bá wọn nù dáadáa oye mo fẹ́ ka tíra ti Ibrahim Inyas ntẹ́mi máa ṣe rè èmi ò ráyè ẹjọ́ èmi ò ráyè máa wá sọwọ́ báyìí bẹ́ẹ̀ ni tó fẹ́ pa áyán èmi ò ráyè ògbé lẹ́yìn ntẹ́mi ráyè rẹ̀ ni ntẹ́mi gúdù sí rè kí mi ka tíra tó Ibrahim Inyas sọ nínú Jawahiru Rasail ń bí báyìí jùzọ ẹlẹ́ẹ̀kejì nínú Jawahiru Rasail ní page 63 Ibrahim Inyas ẹ máa gbọ́ ohun tó fi ń ròyìn àlọ́bẹ̀ẹ́dà Ibrahim Inyas sọ pé wa af'alullahi tabaraka wa ta'ala da'iman innama tushbihu al-abath ó ní àwọn ìṣe àlọ́bẹ̀ẹ́dà àwọn ìṣe tálọ́bẹ̀ẹ́dà máa ń ṣe that is àwọn iṣẹ́ Allah subhanahu wa ta'ala ó ní da'iman innama tushbihu al-abath ní gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà
àwọn ìṣe Allah ọba ẹ̀dá a máa jọ ẹ̀fẹ̀ a sì máa jọ àwàdà a sì máa jọ eré falihadha nítorí ìdí eléyìí nafa al-abatha an fi'lihi torí eléyìí Allah ọba ẹ̀dá ṣe kí ni ló ṣe negate ló ṣe nullify eré kúrò níbi ìṣe rẹ̀ faqala ó wá sọ pé afahasibtum annama khalaqnakum abatha. So ká ní Ibrahim Inyas bá mọ kéwú ni eléyìí sìn fún afa Kamil Al-Adabi ká ní Ibrahim Inyas bá mọ kéwú ni ká ní kéwú tó dáa ní Ibrahim Inyas bá mọ ni ó yẹ kó mọ̀ pé aya tó ń mú wáyé ó yẹ kó mọ̀ pé so ó yẹ kó nígbàgbọ́ sí pé ó yẹ kó fi nígbàgbọ́ sí pé ìṣe Allah ọba ẹ̀dá kò jọ eré rárá àti rárá so kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú eré Allah ọba ẹ̀dá ò dá wa fẹ́rẹ́ kò sì sọ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ fún bàjẹ́ kankan àti eré so àmọ́ tó ń ti aya yìí tí Ibrahim Inyas rí tó mú wá Allah ọba ẹ̀dá sọ nínú Qur'an al-Karim nínú Suratul Mu'minun ìpè afahasibtum in jẹ́ roni annama khalaqnakum abatha ìpè àdáyín lásán àkàndáyín fẹ́rẹ́ àkàndáyín fún àwàdà ǹjẹ́ ń ro bẹ́ẹ̀ ni so ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá nígbàgbọ́ nínú tí Allah ọba ẹ̀dá sọ kalẹ̀ pẹ̀lú àyà yìí gan ó gbọ́dọ̀ mọ̀ pé so ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ Allah ọba ẹ̀dá yìí ṣe kí ni kì í ṣẹ̀fẹ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà Ibrahim Inyas sọ pé ìṣe Allah ọba ẹ̀dá wa af'alullahi tabaraka wa ta'ala da'iman innama tushbihu al-abath ipe ìṣe Allah subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa ṣe kí ni a máa jọ ẹ̀fẹ̀ a máa jọ àwàdà so ìyẹn bẹ́ẹ̀ báwa mú wá nínú ìlànà Nabi sallallahu alayhi wa sallam tọ́ nínú tírà yìí wá kan náà ẹ má jẹun rìn jìnnà so nínú tírà yìí kankan fún ara rẹ̀ nínú kíni nínú tírà yìí kankan fún ara rẹ̀ kì máa ní ìgbìmọ̀ lọ títí so nínú tírà yìí kankan fún ara rẹ̀ tọ́ nínú tírà yìí kankan fún ara rẹ̀ ní júzù ẹlẹ́ẹ̀kejì táǹkà yìí náà ní page 59 Ibrahim Inyas sọ pé wa idha taraqqa wajada al-fana'a fi dhat ipe tí mùrídì tó bá pọ́n kèsì níbi ìrìn àjò tẹ́rbíyà rẹ̀ yóò rí ìtàn sínú ìjà Allah ọba ẹ̀dá gangan sínú pàápàá Allah ọba ẹ̀dá yóò rí títàn sínú rẹ̀ yadhhabu anhu kullu al-ashya'i gbogbo nǹkan ni ó parẹ́ ni ó lọ níwájú ẹni tó já sí pé ó ti rí títàn sínú Allah ọba ẹ̀dá hatta lam yabqa illa Allah títí tí nǹkan kan wà ní fi ṣẹ́kù àyàfi Allah títí tó fi já sí pé Allah ọba ẹ̀dá ní nǹkan ni ó ṣẹ́kù yaqulu lisanu halihi so lásìkò yẹn ahọ́n ń tọ̀hún àti lisanu halu ẹ̀ ìṣesí rẹ̀ lásìkò yẹn yóò wá máa sọ pé falam yabqa illa Allah la shay'an ghayruhu so nǹkan kan wà ṣẹ́kù àyàfi Allah ọba ẹ̀dá kò sì sí nǹkan mìíràn àfi òun fama thamma mawsulun wa ma thamma ba'inun kò sí nǹkan kan lọ́gangan tẹ́nìkan lè so mọ́ kò sì sí nǹkan kan tó yàtọ̀tọ̀ síra wọn lọ́gangan ìgbàgbọ́ òfò ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ pé gbogbo nǹkan làlá ìgbàgbọ́ pé Allah ọba ẹ̀dá àtẹrú rẹ̀ ìkan náà ni wọ́n òun ní ìgbàgbọ́ orí ibú tí Ibrahim Inyas ṣe kíni tó kọ kalẹ̀ sí bíbá yìí eléyìí ṣe ìlànà Nabi sallallahu alayhi wa sallam nínú tírà yìí bákan náà tẹ́lẹ̀ náà mo fẹ́ mú káàkiri ni àmọ́ kí n kan ló tírà yìí nìkan ẹ jẹ́ n ṣe kí ni kan jẹ́ kí n lo tírà yìí nìkan tírà Jawahir Rasail yìí nìkan ti tó fún mi àwọn omi ń bẹ dá sí pé ìsìnà ń bẹ nù rẹ̀ àmọ́ kí n kan ló eléyìí nìkan nínú jùsọ alákọ̀ọ́kọ́ volume 1 nínú Jawahir Rasail page 136 Ibrahim Inyas ń sọ̀rọ̀ nípa arif ìgbà tó débì kan ó ní al-arif ẹni tó jẹ́ arif yara al-khalqa ayna al-haq yóò rí ẹ̀dá Allah ẹ̀dá tá Allah bẹ́ẹ̀ dáadáa ẹ̀dá tí Allah bẹ́ẹ̀ dá ṣe kí ni ẹ̀dá tí Allah bẹ́ẹ̀ dáadáa yóò rí pé òun gangan náà ni Allah so òun gangan náà ni kí ni òun gangan náà ni Allah so nǹkan fún ọ ní mẹ́ta ayọ̀ nìkan péré so nínú tírà yìí gan lásán àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ nínú àwọn ìgbàgbọ́ òfò nínú àwọn ìgbàgbọ́ ìṣìnà àtànù ìgbàgbọ́ àwọn kìfìrí àwọn ẹlẹ́bọ tí ń bẹ́ẹ̀ bí tí Ibrahim Inyas kú kalẹ̀ síbí so kìí sọ̀rọ̀ 20 ká tó wá sọ àwọn tírà mi ká tó wá sọ Kashif al-Ilbas ká tó wá sọ As-Sirr al-Akbar wa Nur al-Abar ká tó wá sọ díwánu rẹ̀ so tọ́ Sheikh Kamil Al-Adabi ó mọ̀ ìgbẹ́yìn tí ẹ̀ ní gbé tírà àti ìyá ní àjáde fún un torí ẹ̀ ní ṣe ń sọ gbogbo àwọn rédèrèdè yìí kò lè bá wa sọ̀rọ̀ rẹ̀ ọmọdé ni oye ẹ̀ ní bínú sí náà ni ọmọdé ni oye ọmọdé ni tí ó bá jáde ní ìsìn yẹn máa wo ẹjọ́ ní òwà rò ẹjọ́ ní òkàn wá tó àwa la ṣí tírà yìí ní ìsìn ta kà tírà ẹni tó bá fẹ́ challenge wa pé irọ́ ni kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀ á gbé ká tá fi hàn tá sì fún pé wo ọ̀yà kà kí gbogbo ayé gbọ́
iṣẹ́ tiwa nìyẹn, kò sí pamọ́pamọ́ nínú ọ̀rọ̀ tiwa. Nǹkan lọ bẹ́ẹ̀ dà kó mọ́ ṣàbá wa fi ọ̀nà mọ́ bó ṣe fọ̀nà mọ́ àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ṣíwájú rẹ̀, torí àwa ṣíwájú rẹ̀ nínú Tìjàníyà, àwa ṣe Tìjàníyà ṣíwájú rẹ̀ dáadáa. Allah bẹ́ẹ̀ dà dẹ́ fi ọ̀nà mọ́ wa, Allah bẹ́ẹ̀ dà tó fọ̀nà mọ́ wa kó mọ́ ṣàbá wa fi ọ̀nà mọ́ wọn náà. Tayyib. Sheikh Ibrahim Niyas, ẹni tó bá fẹ́ ẹni tó bá kọ̀. Sheikh Ibrahim Niyasi Al-Kaulahi rahimahullahu ta'ala, Ọlọ́run kó bá ní kẹ́ wọn. Sheikh Ibrahim Niyasi àfáà ni wọn. tó yẹ kó gbogbo àwọn tí wọ́n ń bú wọn yìí látijọ́ tí wọ́n ti ń bú wọn dò ní Ọlọ́run yìí, kò sẹ́ni tó tó wọn nù mímọ́ nínú gbogbo wọn Nàìjíríà, kò sẹ́ni tó tó wọn. Òdodo ọ̀rọ̀ nu. Sheikh Ibrahim ìmọ̀ rẹ̀ yàní la yutasawwar, Ọlọ́run ṣe mímọ̀ fún wọn tí ò ní báyìí lọ́mọ. Agbọ́ tiwọn pé ní mímọ̀ ni wọn níbi ìmọ̀ nu. Ṣùgbọ́n ìmọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àtẹ̀sìn, ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àti ẹ̀sìn. Ìgbà míì èèyàn lè jẹ́ ní mímọ̀, Ọlọ́run ó sọ nínú Al-Qur'ani fayudilluhu Allahu bi'ilmin, pẹ̀lú ìmọ̀ tó lọ́wọ́ mọ́ra yóò sọnù, ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run. Ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run. Ìsìn ń bẹ ńgbà míì tó jẹ́ pé ìmọ̀ ni ó hẹ́pù àti tètè rẹ́ sísìn, torí pé míìsì tá a lè fi rẹ́ sísìn. Àfa àti ṣàbí ètò àdàbí aburú kankan ò ní ṣe yín. Ọláàfin alájẹ àgbàtẹ ni ẹ máa lọ sókè sí ni agbára Ọlọ́run. Gbogbo oníjà lùbáríkà ọjẹ tí ọlá títóbi Ọlọ́run ọlá ṣẹ àwọn sẹ́ẹ̀rì tàlàjẹ àgbà sí láyé àti bàbá wa àgbà Sheikh Tajul Adabi aburú ò ní ṣe insha Allah. Sheikh Ibrahim Niyas ẹni tí ọba àmọ̀ tẹ́lẹ̀ kí wọ́n lọ mọ̀ pé onímọ̀ làáfà. Ọ̀rọ̀ sóní mímọ̀ ni àbí òsè mímọ̀ ká máa jiyàn sí, kò sí ẹni ó tó bẹ̀. Ẹni mímọ̀ ni wọ́n. Wọ́n wá ṣẹ̀sìn láyé, ǹjẹ́ sìn wọn ǹjọ́ lọ pẹ̀lú bá Nábì ṣe ṣẹ̀sìn ibi tí mùsùkìlà wà nù. Bá Nábì ṣe ṣẹ̀sìn ǹjẹ́ bẹ́ẹ̀ ni Sheikh Ibrahim lè ṣẹ̀sìn. Kódà bí ìyọba tó ń fàbò síkún, wọ́n wulẹ̀ yọ ọ́ kú mẹ́ tó ń fàbò síkún àbí yọ ọ́ kú mẹ́ náà sì ni. Wọ́n bá wọ̀ yọ, wọ́n bá wọ̀ púlọ̀sì ẹ̀, máínọ́ọ̀sì ẹ̀, mọ̀tìpláì rẹ̀. Bá Nábì ti ṣẹ̀sìn, ìṣẹ̀sìn Sheikh Ibrahim bima azalin anhu ó jìnnà sí. Ìṣẹ̀sìn Annabi sallallahu alayhi wa sallam àti ti Sheikh Ibrahim Niyas wọ́n jọra wọn lápá kan, wọ́n jìnnà síra wọn bòmí. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ yín wọ́n ní ká máa ṣépele wọn. Àti wọ́n wá sẹ́ǹdì lè sinmi mọ́ pé òkè ẹ mọ̀ sán tí ó bùkátà sí ká béèrè lọ́wọ́ yín ní ìbéèrè kékeré, ẹ̀sán tó bùkátà sí ìbéèrè. Ẹ sọ pé ṣé Ibrahim ṣe tó yàtọ̀ sí íńtánẹ̀tì ṣe fine. Kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ dáhùn torí ọlọ́mọ nǹkan mọ ọkọ ní kì í ṣe ọmọ àlè àdàbí òun ni yóò mọ bú mẹ́ríkà sí àbí ká sọ pé ó ń bú ṣe Adam. So rẹ̀ sí nínú àwọn ọmọ àlè jẹ́ ti gbọ́. So wọ́n fẹ́ yí kẹ́ ẹ jọ̀wọ́ kẹ́ ẹ sọ nǹkan mẹ́ta tá a bá lọ́dọ̀ ṣe Ibrahim àmọ́ tí kò sí nínú Sunnah náà Muhammad wà nìyẹn, tí kò dẹ̀ sí nínú tí bàbá Kamali ṣe. So mo dẹ̀ mọ̀ wípé láníyàn rí gan èèyàn yìí ní kò ní pẹ́tẹ́ fi sọ tẹ́ jáde sọ pé nǹkan mẹ́ta yìí ó ní Alhaji Ibrahim ṣe o tó fi yàtọ̀ sí íńtánẹ́bì máa ń ṣe o kò ṣe ti irú ti tànẹ́bì o bóyá kò kẹ́ràn bá nẹ́bì ṣe ń kíni àbá àti ìmọ̀. So ẹ sọ fún apẹ́tọ̀ tí ó dẹ̀ jẹ́ wípé bàbá Kamali náà wọ́n ṣe understand wàláhì Mọ́lánà Sheikh Kamaluddin Al-Adabi Ọlọ́run bá wa ṣe tó jẹ́ wípé àfáà aláníyàn rẹ̀ ni wọ́n débi pé wọ́n wà nínú ẹni tí ó jẹ́rìí sí jẹ́ àfáà Sheikh Ibrahim ipe àfáà ni wọ́n. So ẹ rí pé wàhálà tí ọ̀rọ̀ yìí ò bá dálẹ̀ ní ìsẹ̀ ọba àwọn sọ pé oníṣubí ọmọ kan ó sọ sí yóò àwọn kìnìkan imagine
so torí pé tèmi bá jáde tí ma fẹ́ sọ̀rọ̀ mo lè sọ pé Muhammad ibn Abdul Wahhab mo lè sọ nǹkan mẹ́ta tó ti àbí kí n sọ pé Ibn Taymiyyah mo lè sọ àwọn nǹkan kan nípa rẹ̀ táàbù sọ wípé kò ṣe bí tani Muhammad tí wọ́n pé mo lè sọ nǹkan yọkan gbòógì tí Ibn Taymiyyah tí ò fi jọ àná Muhammad tó yẹ wípé ó yàtọ̀ sí tani Muhammad gẹ́gẹ́ mo lè sọ tí màá sọ pé mo lè sọ màá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدبفهم الله سبحانه وتعالى أترى إكاتك فوجش الله محمد صلى الله عليه وآله وسلم طيب ما في رامدي أما واتي سيكون تباتي نشي بقبلو إيماناتي إشينا إنتاو مداسينو إنورا أمدي تجاني أي وي wọ́n wá fi ọ̀rọ̀ rẹ̀ yìí ránṣẹ́ sí mi tí ń bá Ustaz Kamil Al-Adabi kálábàáni ṣe dáadáa fún wọn so tí ń sọ pé òun fèsì fún wọn ó wá lóun challenge wọn ó tiẹ̀ mọ ara rẹ̀ rárá àti ara ẹ̀wọ̀ ọmọdé ó máa ń fẹ́ gbéra rẹ̀ gun orí ẹṣin ááyán àìmọ̀ ara máa ń dààmú rẹ̀ gan tọ́ ó lóun fẹ́ challenge Afa Kamil Al-Adabi ìpè ká Afa Kamil Al-Adabi kí wọ́n ṣe kíni kí wọ́n mention nǹkan mẹ́ta tí Ibrahim Inyas ṣe tí ó ṣe kíni tí ó bá ìlànà Ànábì sallam lọ. Tọ́ ọmọdé náà ìwà ń sọ nínú rẹ̀ wípé òun sì lè dákọ̀ nǹkan kan àbí nǹkan mẹ́ta tó wá sí pé Ibn Taymiyyah àbí Muhammad ibn Abdul Wahhab sọ tí ó bá ìlànà Ànábì lọ. Ó yá dákọ̀ rẹ̀ o à ń retí tó bá wá dákọ̀ rẹ̀ tán kó wá fi wé ta fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ Ibrahim Inyas tí ó dáwọn ta fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ Ibrahim Inyas táwọn Ibn Taymiyyah bá gbà mú àtàwọn Muhammad ibn Abdul Wahhab wọ́n sọ pé kèfèrí ni oye olódò ọmọ so ìwọ tó lè ka tírà ó jáde náà ìjọ ẹwẹ́ ló àmà tó tọ́ but kó tó di pé ń wá sínú tírà Ibrahim Inyas Sheikh Kamil Al-Adabi so Ibrahim Inyas kìí ṣe ẹni tó yẹ kẹ́ máa ṣe rahimahullah ẹni ànúgbà ẹni ìṣìnàgbà ọ̀tá Allah bá ẹ̀dá tó clear tó hàn òun ni Ibrahim Inyas wallahi lazim so ọ̀tá Allah bá ẹ̀dá ni ọ̀tá ìsìn Allah bá ẹ̀dá ni so bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀tá Ànábì Muhammad sallam ni Ibrahim Inyas kò pèpè sí di Islam rárá àti rárá kò fìbí kankan dáwà rẹ̀ kò fìbí kankan jọ dáwà Nabi sallallahu alayhi wa sallam nítorí ìpìlẹ̀ dáwà mùsùlùmí òun náà ni kíni òun náà ni at-tawhid so òun náà ni pèpè sí di ìjọ kan ṣoṣo Allah bá ẹ̀dá so tí dáhàwá bá fi lè ṣe kíni tó bá fi lè bọ́pá bọ́sẹ̀ kóńbi eléyìí tó bá fi lè mórí bọ́ kóńbi eléyìí oye tó wájá sí pé ẹbọ lèèyàn ń pèpè sí kò sí èyíkéyìí dáadáa tó bá lè kó ṣe lábẹ́rẹ̀ àánú ní ìsìnà ni so la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna minal khasirin so wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an manthura oye so fún di eléyìí so da'wa Ibrahim Inyas kò níbi ẹ̀ka tó ti fara jọta Nabi sallallahu alaihi wasallam li annahu da'iyatun ila ash-shirki wal kufri billahi subhanahu wa ta'ala wal iyadhu billahi min da'watihi tayyib so ìyẹn bẹ́ẹ̀ mo ti yán ọ̀rọ̀ yẹn tọ́ ẹ wá jẹ́ ká fún ọmọdé yìí ní nǹkan pọ̀ tó a sọ pé Ibrahim Inyas ó yapa kéjẹ́ sí pé ó yapa Nabi nìkan ó yapa Allah ó yapa òjíṣẹ́ Allah ó yapa àwọn sàbẹ̀ Nabi ó yapa gbogbo mùsùlùmí ayé gan pé àmọ́ ẹ jẹ́ ká gbé nítòsí ń bí fún oye mi ẹ jẹ́ ká gbé nítòsí fún nínú tírà tí ń bẹ lọ́wọ́ mi Jawahirur Rasail ẹ̀rí tírà lèmi fẹ́ kà ó èmi ó ka tírà ẹ mọ̀ pé ẹjọ́ kọ́ lèmi fẹ́ tó báyìí èmi fẹ́ ka tírà mo fẹ́ ka tírà Jawahirur Rasail ti Ibrahim Inyas oye ẹ jẹ́ ń bá wọn nù dáadáa oye mo fẹ́ ka tírà ti Ibrahim Inyas ntẹ́mi máa ṣe rè èmi ò ráyè ẹjọ́ èmi ò ráyè máa wá sọwọ́ báyìí bẹ́ẹ̀ ni tó fẹ́ pa áyán èmi ò ráyè ògbó eléyìí ntẹ́mi ráyè rẹ̀ rí ntẹ́mi gúdù sí rè kí mi ka tírà tọ́ Ibrahim Inyas ń sọ nínú Jawahirur Rasail jùzọ ẹlẹ́ẹ̀kejì nínú Jawahirur Rasail ní page 63 Ibrahim Inyas ẹ máa gbọ́n tó fi ròyìn Allah bá ẹ̀dá Ibrahim Inyas sọ pé wa af'alullahi tabaraka wa ta'ala da'iman innama tushbihu al-'abath ó ní àwọn iṣẹ́ Allah bá ẹ̀dá àwọn iṣẹ́ tí Allah bá ẹ̀dá máa ń ṣe that is àwọn iṣẹ́ Allah subhanahu wa ta'ala ó ní da'iman innama tushbihu al-'abath ní gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà
àwọn ìṣe Allah bá ẹ̀dá a máa jọ ẹ̀fẹ̀ a sì máa jọ àwàdà a sì máa jọ eré falihadha nítorí ìdí eléyìí nafal abatha an fi'lihi torí eléyìí Allah bá ẹ̀dá ṣe kí ni ló ṣe negate ló ṣe nullify eré kúrò níbi ìṣe rẹ̀ faqala ó wá sọ pé afahasibtum annama khalaqnakum abatha. So kan Ibrahim Inyas bá máa kéwú ni eléyìí sìn fún afa Kamil Al-Adabi kan Ibrahim Inyas bá máa kéwú ni kan ní kéwú tó dá ní Ibrahim Inyas bá máa ní ó yẹ kó mọ̀ pé aya tó ń mú wáyé ó yẹ kó mọ̀ pé so ó yẹ kó nígbàgbọ́ sí pé ó yẹ kó fi nígbàgbọ́ sí pé ìṣe Allah bá ẹ̀dá kò jọ eré rárá àti rárá so kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú eré Allah bá ẹ̀dá ò dá wa fèrè kò sì sọ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ fún ìbàjẹ́ kankan àti eré so àmọ́ tó ń ti aya yìí tí Ibrahim Inyas rí tó mú wá Allah bá ẹ̀dá sọ́nù Qur'an al-Karim nínú Suratul Mu'minun ìpè afahasibtum in jẹ́ ronú annama khalaqnakum abatha ìpè àdáyín lásán àkàndáyín fèrè àkàndáyín fún àwàdà ǹjẹ́ ń ro bẹ́ẹ̀ ni so ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá nígbàgbọ́ nínú Allah bá ẹ̀dá sọ̀kalẹ̀ pẹ̀lú àyà yìí gan ó gbọ́dọ̀ mọ̀ pé so ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ Allah bá ẹ̀dá yìí ṣe kí ni kì í ṣẹ̀fẹ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà Ibrahim Inyas sọ pé ìṣe Allah bá ẹ̀dá wa af'alullahi tabaraka wa ta'ala da'iman innama tushbihu al-abath ìpè ìṣe Allah subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa ṣe kí ni a máa jọ ẹ̀fẹ̀ a máa jọ àwàdà so ìyẹn bẹ́ẹ̀ bá wa mú wa nínú ìlànà Nabi sallallahu alayhi wa sallam tọ́ nínú tírà yìí wá kan náà ẹ má jẹun rìn jìnnà so nínú tírà yìí kankan fún ara rẹ̀ nínú kíni nínú tírà yìí kankan fún ara rẹ̀ kì máa ní ìmọ̀nà títì so nínú tírà yìí kankan fún ara rẹ̀ tọ́ nínú tírà yìí kankan fún ara rẹ̀ ní juz'u ẹlẹ́kejì táǹkà yìí náà ní page 59 Ibrahim Inyas sọ pé wa idha taraqqa wajada al-fana'a fi dhat ìpè tí mùrídì tó bá pọ́n kèsì níbi ìrìn àjò tarbiyya rẹ̀ yóò rí ìtàn sínú ìjà Allah bá ẹ̀dá gangan sínú pàápàá Allah bá ẹ̀dá yóò rí títàn sínú rẹ̀ yadhhabu anhu kullu al-ashya'i gbogbo nǹkan ni ó parẹ́ ni ó lọ níwájú ẹni tó já sí pé ó ti rí títàn sínú Allah bá ẹ̀dá hatta lam yabqa illa Allah títí tí nǹkan kan wà ní fi ṣẹ́kù àyàfi Allah títí tó fi já sí pé Allah bá ẹ̀dá nìkan ni ó ṣẹ́kù yaqulu lisanu halihi so lásìkò yẹn ahọ́n ń tọ̀hún àti lisanu halu ẹ̀ ìṣesí rẹ̀ lásìkò yẹn yóò wá máa sọ pé falam yabqa illa Allah la shay'an ghayruhu so nǹkan kan wà ṣẹ́kù àyàfi Allah bá ẹ̀dá kò sì sí nǹkan mẹ́ àfi òun fama thamma mawsulun wa ma thamma ba'inun kò sí nǹkan kan lọ́gangan tẹ́nìkan lè so mọ́ kò sì sí nǹkan kan tó yàtọ̀tọ̀ síra wọn lọ́gangan ìgbàgbọ́ òfò ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ pé gbogbo nǹkan làlá ìgbàgbọ́ pé Allah bá ẹ̀dá àtẹrú rẹ̀ ìkan náà ni wọ́n òun ní ìgbàgbọ́ orí tí Ibrahim Inyas ṣe kíni tó kọ kalẹ̀ sí bíbá yìí eléyìí ṣe ìlànà Nabi sallallahu alayhi wa sallam nínú tírà yìí bákan náà tẹ́lẹ̀ náà mo fẹ́ mú káàkiri ni àmọ́ kí n kan ló tírà yìí nìkan ẹ jẹ́ n ṣe kí ni kan jẹ́ kí n lo tírà yìí nìkan tírà Jawahir Rasail yìí nìkan ti tó fún mi àwọn omi ń bẹ dá sí pé ìsìn náà ń bẹ nù rẹ̀ àmọ́ kí n kan lo eléyìí nìkan nínú juz'u alákọ̀ọ́kọ́ volume 1 nínú Jawahir Rasail page 136 Ibrahim Inyas ń sọ̀rọ̀ nípa arif ìgbà tó débì kan ó ní al-arif ẹni tó jẹ́ arif yara al-khalqa ayna al-haqq yóò rí ẹ̀dá Allah ẹ̀dá tá Allah bẹ́ẹ̀ dáadáa ẹ̀dá tí Allah bẹ́ẹ̀ dá ṣe kí ni ẹ̀dá tí Allah bẹ́ẹ̀ dáadáa yóò rí pé òun gangan náà ni Allah so òun gangan náà ni kí ni òun gangan náà ni Allah so nǹkan fún ọ ní mẹ́ta ayọ̀ nìkan péré so nínú tírà yìí gan lásán àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ nínú àwọn ìgbàgbọ́ òfò nínú àwọn ìgbàgbọ́ ìṣìnà àtàlù ìgbàgbọ́ àwọn kìfìrí àwọn ẹlẹ́bọ tí ń bẹ́ẹ̀ bí tí Ibrahim Inyas kú kalẹ̀ síbí so kìí sọ̀rọ̀ 20 ká tó wá sọ àwọn tírà mi ká tó wá sọ Kashif al-Ilbas ká tó wá sọ As-Sirr al-Akbar wa Nur al-Abhar ká tó wá sọ díwánu rẹ̀ so tọ́ Sheikh Kamil Al-Adabi ó mọ̀ ìgbẹ́yìn tí ẹ̀ ní gbé tírà àti yà ní àjáde fún un torí ẹ̀ ní ṣe ń sọ gbogbo àwọn ní dèrèdè kò lè bá wa sọ́rù rẹ̀ ọmọdé ni óyé ẹ̀ ní bínú sí náà ni ọmọdé ni óyé ọmọdé ni tí ó bá jáde ní ìsìn yẹn máa wo ẹjọ́ ní òwárù ẹjọ́ ní òkàn wá tó àwa la ṣí tírà yìí ní ìsìn ta kà tírà ẹni tó bá fẹ́ challenge wa pé irọ́ ni kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀ á gbé ká tá a fi hàn tá a sì fún pé wo ọ̀yà kà kí gbogbo ayé gbọ́
iṣẹ́ tiwa nìyẹn, kò sí pamọ́pamọ́ nínú ọ̀rọ̀ tiwa. Ká lọ bẹ́ẹ̀ dà kó mọ́ ṣàbá wa fi ọ̀nà mọ́ bó ṣe fọ̀nà mọ́ àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ṣíwájú rẹ̀, torí àwa ṣíwájú rẹ̀ nínú Tìjàníyà, àwa ṣe Tìjàníyà ṣíwájú rẹ̀ dáadáa. Allah bẹ́ẹ̀ dà dẹ́ fi ọ̀nà mọ́ wa, Allah bẹ́ẹ̀ dà tó fọ̀nà mọ́ wa kó mọ́ ṣàbá wa fi ọ̀nà mọ́ wọn náà. Tayyib. Sheikh Ibrahim Niyas, ẹni tó bá fẹ́ ẹni tó bá kọ̀, Sheikh Ibrahim Niyasi Al-Kaulahi rahimahullahu ta'ala, Ọlọ́run kó bá ní kẹ́ wọn. Sheikh Ibrahim Niyasi àfáà ni wọn, tó yẹ kó gbogbo àwọn tí wọ́n ń bú wọn yìí látijọ́ tí wọ́n ti ń bú wọn dò ní Ọlọ́run yìí, kò sẹ́ni tó tó wọn nù mímọ́ nínú gbogbo wọn Nàìjíríà, kò sẹ́ni tó tó wọn, òdodo ọ̀rọ̀ nù. Sheikh Ibrahim ìmọ̀ rẹ̀ yàní la yutasawwar, Ọlọ́run ṣe mímọ̀ fún wọn tí ò ní báyìí lọ́mọ, agbọ́ tiwọn pé ní mímọ̀ ni wọn níbi ìmọ̀ nù. Ṣùgbọ́n ìmọ̀, ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àtẹ̀sìn, ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àti ẹ̀sìn. Ìgbà míì yẹn lè jẹ́ ní mímọ̀, Ọlọ́run ó sọ nínú Al-Qur'ani fayudilluhu Allahu bi'ilmin, pẹ̀lú ìmọ̀ tọ́lọ́run mọ́ ẹni yóò sọnù, ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run, ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run. Ìsì ń bẹ ńgbà míì tó jẹ́ pé ìmọ̀ ni ó hẹ́pù àti tètè rẹ́ sísìn, torí pé míìsì tá a lè fi rẹ́ sísìn. Àfa ají ṣàbí ètò àdàbí aburú kankan ò ní ṣe yín, ọlọ́àfẹ́ alájẹ́ àgbàtẹ́ ni ẹ máa lọ sókè sí ni agbára Ọlọ́run, gbogbo níjà ló bá rí ká ọjẹ́ tí yín, ọlá títóbi Ọlọ́run, ọlá ṣẹ àwọn sẹ́ẹ̀rí tàlájẹ́ àgbà sí láyé àti bàbá wa àgbà Sheikh Tajul Adabi, aburú ò ní ṣe insha Allah. Sheikh Ibrahim Niyas ẹni tí ọba mọ̀ tẹ́lẹ̀ kí wọ́n lọ mọ̀ pé onímọ̀ làáfà, ọ̀rọ̀ sóní mímọ̀ ni àbí òsè nímọ̀ ká máa jiyàn sí, kò sí ẹni ó tó bẹ́ẹ̀, ẹni mímọ̀ ni wọ́n. Wọ́n wá ṣẹ̀sìn láyé, ǹjẹ́ sìn wọn ǹjọ́ lọ pẹ̀lú bá Nábì ṣe ṣẹ̀sìn, ibi tí mùṣkílà wà nù. Bá Nábì ṣe ṣẹ̀sìn, ǹjẹ́ bẹ́ẹ̀ ni Sheikh Ibrahim lè ṣẹ̀sìn? Kódà bí ìyọba tún fàbò síkún, wọ́n wulẹ̀ yọ ọkùn mẹ́, tún fàbò síkún, àbí yọ ọkùn mẹ́ náà sì ni, bọ́lá wọ̀ yọ, wọ́n wá wọ̀ púlọ̀sì ẹ̀, máínọ́sì ẹ̀, mọ̀típláì rẹ̀. Bá Nábì ti ṣẹ̀sìn, ìṣẹ̀sìn Sheikh Ibrahim bima azalin anhu ó jìnà sí. Ìṣẹ̀sìn Annabi sallallahu alayhi wa sallam àti ti Sheikh Ibrahim Niyas wọ́n jọra wọn lápá kan, wọ́n jìnà síra wọn bòmí. Àwọn tóun ti bẹ́ẹ̀ yín wọn ní ká máa ṣépele wọn. Àti wọ́n wá sẹ́ǹdì lè sinmi mọ́ pé òkè ẹ mọ̀ sán tí ó bùkátà sí ká béèrè lọ́wọ́ yín ní ìbéèrè kékeré, ẹ̀sán tó bùkátà sí ìbéèrè. Ẹ sọ pé ṣé Ibrahim mo ṣe ń tó yàtọ̀ sí ìntánẹ̀tì ṣe fine. Kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ dáhùn torí ọlọ́mọ nǹkan mọ ọkọ ní ẹ̀ kì í ṣe ọmọ àlè àdàbí òun ni yóò mọ bú mẹ́ríkà sí àbí ká sọ pé ó ń bú iṣẹ́ Adam. So rẹ̀ sí nínú àwọn ọmọ àlè jẹ́ ti gbọ́. So mo wá fẹ́ yí kẹjọ kẹ sọ nǹkan mẹ́ta tá a bá lọ́dọ̀ ṣe Ibrahim àmọ́ tí kò sí nínú Sunnah náà Muhammad wá nìyẹn, tí kò dẹ̀ sí nínú tí bàbá Kamali ṣe. So mo dẹ̀ mọ̀ wípé láníyàn rí gan èèyàn yìí ní kò ní pẹ́tẹ́ fi sọ tẹ́ jáde sọ pé nǹkan mẹ́ta yìí ó ní Alhaji Ibrahim ṣe o tó fi yàtọ̀ sí ìntánẹ́bì máa ń ṣe o kò sí tírú ti tànẹ́bì o bóyá kò kírun bá nẹ́bì ṣe ń kíni àbá àti ìmọ̀. So ẹ sọ fún apẹ́tọ̀ tí ó dẹ̀ jẹ́ wípé bàbá Kamali náà wọ́n ṣe understand wàláhì Mọ́lánà Sheikh Kamaluddin Al-Adabi Ọlọ́run bá wa ṣe tó jẹ́ wípé àfáà aláníyàn rẹ̀ ni wọ́n débi pé wọ́n wà nínú ẹni tí ó jẹ́rìí sí ìjẹ́ àfáà Sheikh Ibrahim ipe àfáà ni wọ́n. So ẹ rí pé wàhálà tí ọ̀rọ̀ yìí ò bá dálẹ̀ ní ìsẹ̀ àwọn àwọn sọ pé oníṣúwí ọmọ kan ó sọ sí àwọn kìnìkan imagine
so torí pé tèmi bá jáde tí ma fẹ́ sọ̀rọ̀ mo lè sọ pé Muhammad ibn Abdul Wahhab mo lè sọ nǹkan mẹ́ta tó sí àbí kí n sọ pé Ibn Taymiyyah mo lè sọ àwọn nǹkan kan nípa rẹ̀ táàbù sọ wípé kò ṣe bí tàní Muhammad tí wọ́n kẹ́ mo lè sọ nǹkan yọkan gbòógì tí Ibn Taymiyyah tí ò fi jọ àná Muhammad tó yẹ wípé ó yàtọ̀ sí tàní Muhammad gèdè mo lè sọ tí màá sọ pé mo lè sọ màá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدبفهم الله سبحانه وتعالى أترى إكاتك فوليش الله محمد صلى الله عليه وآله وسلم طيب wọ́n fi ọ̀rọ̀ ọmọdé ẹ̀mà wá ti sọ pé tó bá ti ní ṣe pọ̀ pẹ̀lú ìmọ̀nà àti ìṣìnà ìtawó mà dá sínú nínú ọ̀rọ̀ ọmọdé Tijani ayé oyè wọ́n wá fi ọ̀rọ̀ rẹ̀ yìí ránṣẹ́ sí mi tí ń bá Ustaz Kamil Al-Adabi kálábà ní ṣe dáadáa fún wọn so tí ń sọ pé òun fèsì fún wọn ó wá lóhun challenge wọn ó tiẹ̀ mọ ara rẹ̀ rárá àti ara ẹ̀wọ̀n ọmọdé ó máa ń fẹ́ gbéra rẹ̀ kún orí ẹṣin ááyán àìmọ̀ ara máa ń dààmú rẹ̀ tó ó lóhun fẹ́ challenge Afa Kamil Al-Adabi ìpè ká Afa Kamil Al-Adabi kí wọ́n ṣe kíni kí wọ́n mention nǹkan mẹ́ta tí Ibrahim Inyas ṣe tí ó ṣe kíni tí ó bá ìlànà Ànábì sallallahu lọ tó ọmọdé náà ìwọ̀n sọ nù rẹ̀ ìpè òun sì lè dákọ̀ nǹkan kan àbí nǹkan mẹ́ta tó wá sí pé Ibn Taymiyyah àbí Muhammad ibn Abdul Wahhab sọ tí ó bá ìlànà Ànábì lọ ó yá dákọ̀ rẹ̀ o à ń retí tó bá wá dákọ̀ rẹ̀ tán kó wá fi wé ta fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ Ibrahim Inyas tí ó dáwọn ta fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ Ibrahim Inyas táwọn Ibn Taymiyyah bá gbà mú àtàwọn Muhammad ibn Abdul Wahhab wọ́n sọ pé kèfèrí ni oye olódò ọmọ so ìwọ tó lè ka tírà ó jáde náà ìjọ ẹwẹ́ ló àmà tó tọ́ but kó tó di pé ń wá sínú tírà Ibrahim Inyas Sheikh Kamil Al-Adabi so Ibrahim Inyas kìí ṣe ẹni tó yẹ kẹ́ máa ṣe rahimahullah ẹni ànúgbà ẹni ìṣìnàgbà ọ̀tá Allah bá ẹ̀dá tó clear tó hàn òun Ibrahim Inyas wallahi lazim so ọ̀tá Allah bá ẹ̀dá ni ọ̀tá ìsìn Allah bá ẹ̀dá ni so bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀tá Ànábì Muhammad sallam ni Ibrahim Inyas kò pèpè sí di Islam rárá àti rárá kò fìbí kankan dáwà rẹ̀ kò fìbí kankan jọ dáwà Nabi sallallahu alaihi wasallam nítorí ìpìlẹ̀ dáwà mùsùlùmí òun náà ni kíni òun náà ni at-tawhid so òun náà ni pèpè sí di ìjọ kan ṣoṣo Allah bá ẹ̀dá so tí dáwà bá fi lè ṣe kíni tó bá fi lè bọ́ pábọ́sẹ̀ kóńbi eléyìí tó bá fi lè mórí bọ́ kóńbi eléyìí oye tó wájá sí pé ẹbọ lèèyàn ń pèpè sí kò sí èyíkéyìí dáadáa tó bá lè kó ṣe lábẹ́rẹ̀ àánú ní ìṣìnà ni so la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna min al-khasirin so wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an manthura oye so fún di eléyìí so dáwà Ibrahim Inyas kò níbi ẹ̀ka tó ti farajọ ta Nabi sallallahu alaihi wasallam li'annahu da'iyatun ila ash-shirki wal kufri billahi subhanahu wa ta'ala wal iyadhu billahi min da'watihi tayyib so ìyẹn bẹ́ẹ̀ mo ti yán ọ̀rọ̀ yẹn tó ẹ wá jẹ́ ká fún ọmọdé yìí ní nǹkan pọ̀ tó yà sí pé Ibrahim Inyas ó yapa kí ẹ jẹ́ sí pé ó yapa Ànábì nìkan ó yapa Allah ó yapa òjíṣẹ́ Allah ó yapa àwọn sàhábà Ànábì ó yapa gbogbo mùsùlùmí ayé gan pé àmọ́ ẹ jẹ́ ká gbé nítòsí ń bí fún bóyá ń bí ẹ jẹ́ ká gbé nítòsí fún nínú tírà tí ń bẹ lọ́wọ́ mi Jawahiru Rasail ẹ̀rí tírà lèmi fẹ́ kà ó èmi ó ka tírà ẹ mọ̀ pé ẹjọ́ kọ́ lèmi fẹ́ tó báyìí èmi fẹ́ ka tírà ni mo fẹ́ ka tírà Jawahiru Rasail ti Ibrahim Inyas oye ẹ jẹ́ ń bá wọn nù dáadáa oye mo fẹ́ ka tírà ti Ibrahim Inyas ntẹ́mi máa ṣe rè èmi ò ráyè ẹjọ́ èmi ò ráyè máa wá sọwọ́ báyìí bẹ́ẹ̀ ni tó fẹ́ pa áyán èmi ò ráyè ògbó eléyìí ntẹ́mi ráyè rẹ̀ rí ntẹ́mi gúdù sí rè kí mi ka tírà tó Ibrahim Inyas sọ nínú Jawahiru Rasail ń bí báyìí jùzọ ẹlẹ́ẹ̀kejì nínú Jawahiru Rasail ní page 63 Ibrahim Inyas ẹ máa gbọ́n tó fi ròyìn Allah bá ẹ̀dá Ibrahim Inyas sọ pé wa af'alullahi tabaraka wa ta'ala da'iman innama tushbihu al-abath ó ní àwọn iṣẹ́ Allah bá ẹ̀dá àwọn iṣẹ́ tí Allah bá ẹ̀dá máa ń ṣe that is àwọn iṣẹ́ Allah subhanahu wa ta'ala ó ní da'iman innama tushbihu al-abath ní gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà
àwọn ìṣe Allah bá ẹ̀dá a máa jọ ẹ̀fẹ̀ a sì máa jọ àwàdà a sì máa jọ eré falihadha nítorí ìdí eléyìí nafal abatha an fi'lihi torí eléyìí Allah bá ẹ̀dá ṣe kí ni ló ṣe negate ló ṣe nullify eré kúrò níbi ìṣe rẹ̀ faqala ó wá sọ pé afahasibtum annama khalaqnakum abatha. So ká ní Ibrahim Inyas bá máa kéwú ni eléyìí sìn fún afa Kamil Al-Adabi ká ní Ibrahim Inyas bá máa kéwú ni ká ní kéwú tó dáa ní Ibrahim Inyas bá máa ní ó yẹ kó mọ̀ pé aya tó ń mú wáyé ó yẹ kó mọ̀ pé so ó yẹ kó nígbàgbọ́ sí pé ó yẹ kó fi nígbàgbọ́ sí pé ìṣe Allah bá ẹ̀dá kò jọ eré rárá àti rárá so kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú eré Allah bá ẹ̀dá ò dá wa fẹ́rẹ́ kò sì sọ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ fún bàjẹ́ kankan àti eré so àmọ́ tó ń ti aya yìí tí Ibrahim Inyas rí tó mú wá Allah bá ẹ̀dá sọ nínú Qur'an al-Karim nínú Suratul Mu'minun ìpè afahasibtum in jaruni annama khalaqnakum abatha ìpè àdáyín lásán àkàndáyín fẹ́rẹ́ àkàndáyín fún àwàdà ìjẹ́rò bẹ́ẹ̀ ni so ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá nígbàgbọ́ nínú Allah bá ẹ̀dá sọ kalẹ̀ pẹ̀lú àyà yìí gan ó gbọ́dọ̀ mọ̀ pé so ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ Allah bá ẹ̀dá yìí ṣe kíni kì í ṣẹ̀fẹ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà Ibrahim Inyas sọ pé ìṣe Allah bá ẹ̀dá wa af'alullahi tabaraka wa ta'ala da'iman innama tushbihu al-abath ipe ìṣe Allah subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa ṣe kíni a máa jọ ẹ̀fẹ̀ a máa jọ àwàdà so ìyẹn bẹ́ẹ̀ báwa mú wa nínú ìlànà Nabi sallallahu alayhi wa sallam tọ́ nínú tírà yìí wá kan náà ẹ má jẹun rìn jìnnà so nínú tírà yìí kankan fún ara rẹ̀ nínú kíni nínú tírà yìí kankan fún ara rẹ̀ kì máa ní ìdílọ títì so nínú tírà yìí kankan fún ara rẹ̀ tọ́ nínú tírà yìí kankan fún ara rẹ̀ ní juz'u ẹlẹ́kejì táǹkà yìí náà ní page 59 Ibrahim Inyas sọ pé wa idha taraqqa wajada al-fana'a fi dhat ipe tí mùrídì tó bá pọ́nkè sí níbi ìrìn àjò tarbiyya rẹ̀ yóò rí ìtàn sínú ìjà Allah bá ẹ̀dá gangan sínú pàápàá Allah bá ẹ̀dá yóò rí títàn sínú rẹ̀ yadhhabu anhu kullu al-ashya'i gbogbo nǹkan ni ó parẹ́ ni ó lọ níwájú ẹni tó já sí pé ó ti rí títàn sínú Allah bá ẹ̀dá hatta lam yabqa illa Allah títí tí nǹkan kan wà ní fi ṣẹ́kù àyàfi Allah títí tó fi já sí pé Allah bá ẹ̀dá nìkan ni ó ṣẹ́kù yaqulu lisanu halihi so lásìkò yẹn ahọ́n ń tọ̀hún àti lisanu halu ẹ̀ ìṣesí rẹ̀ lásìkò yẹn yóò wá máa sọ pé falam yabqa illa Allah la shay'an ghayruhu so nǹkan kan wà ṣẹ́kù àyàfi Allah bá ẹ̀dá kò sì sí nǹkan mí àyàfi òun fama thamma mawsulun wa ma thamma ba'inun kò sí nǹkan kan lọ́gangan tẹ́nìkan lè so mọ́ kò sì sí nǹkan kan tó yàtọ̀tọ̀ síra wọn lọ́gangan ìgbàgbọ́ òfò ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ pé gbogbo nǹkan làlá ìgbàgbọ́ pé Allah bá ẹ̀dá àtẹrú rẹ̀ ìkan náà ni wọ́n òun ní ìgbàgbọ́ orí tí Ibrahim Inyas ṣe kíni tó kọ kalẹ̀ sí bíbá yìí eléyìí ṣe lànà Nabi sallallahu alayhi wa sallam nínú tírà yìí bákan náà tẹ́lẹ̀ náà mo fẹ́ mú káàkiri ni àmọ́ kí n kan ló tírà yìí nìkan ẹ jẹ́ n ṣe kíni kan jẹ́ kí n lo tírà yìí nìkan tírà Jawahir Rasail yìí nìkan ti tó fún mi àwọn omi ń bẹ dá sí pé ìsìnà ń bẹ nù rẹ̀ àmọ́ kí n kan lo eléyìí nìkan nínú jùsọ alákọ̀ọ́kọ́ volume 1 nínú Jawahir Rasail page 136 Ibrahim Inyas ń sọ̀rọ̀ nípa arif ìgbà tó débì kan ó ní al-arif ẹni tó jẹ́ arif yara al-khalqa ayna al-haqq yóò rí ẹ̀dá Allah ẹ̀dá tá Allah bá ẹ̀dá dá ẹ̀dá tí Allah bá ẹ̀dá ṣe kíni ẹ̀dá tí Allah bá ẹ̀dá dá yóò rí pé òun gangan náà ni Allah so òun gangan náà ni kíni òun gangan náà ni Allah so nǹkan fún ọ ní mẹ́ta ayọ̀ nìkan péré so nínú tírà yìí gan lásán àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ nínú àwọn ìgbàgbọ́ òfò nínú àwọn ìgbàgbọ́ ìṣìnà àtànù ìgbàgbọ́ àwọn kìfìrí àwọn ẹlẹ́bọ tí ń bẹ́ẹ̀ bí tí Ibrahim Inyas kú kalẹ̀ sí rí so kìí sọ̀rọ̀ 20 ká tó wá sọ àwọn tírà mi ká tó wá sọ Kashif al-Ilbas ká tó wá sọ As-Sirrul Akbar wa Nurul Abhar ká tó wá sọ díwánu rẹ̀ so Sheikh Kamil Al-Adabi ó mọ̀ ìgbẹ́yìn tí ẹ̀ ní gbé tírà àti ìyá ní àjáde fún un torí ẹ̀ ní ṣe ń sọ gbogbo àwọn ní dèrèdè yìí kò lè bá wa sọ̀rọ̀ rẹ̀ ọmọdé ni oye ẹ̀ ní bínú sí náà ni ọmọdé ni oye ọmọdé ni ọmọdé ni tí ó bá jáde ní ìsìn yẹn máa wo ẹjọ́ ní òwà rò ẹjọ́ ní òkàn wá tó àwa la ṣí tírà yìí ní ìsìn ta kà tírà ẹni tó bá fẹ́ challenge wa pé irọ́ ni kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀ á gbé ká tá fi hàn tá sì fún pé wo bóyá ká kí gbogbo ayé gbọ́
iṣẹ́ tiwa nìyẹn, kò sí pamọ́pamọ́ nínú ọ̀rọ̀ tiwa. Nǹkan lọ bẹ́ẹ̀ dà kó mọ́ ṣàbá wa fi ọ̀nà mọ́ bó ṣe fọ̀nà mọ́ àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ṣíwájú rẹ̀, torí àwa ṣíwájú rẹ̀ nínú Tìjàníyà, àwa ṣe Tìjàníyà ṣíwájú rẹ̀ dáadáa. Allah bẹ́ẹ̀ dà dẹ́ fi ọ̀nà mọ́ wa, Allah bẹ́ẹ̀ dà tó fọ̀nà mọ́ wa kó mọ́ ṣàbá wa fi ọ̀nà mọ́ wọn náà. Tayyib. Sheikh Ibrahim Niyas, ẹni tó bá fẹ́ ẹni tó bá kọ̀, Sheikh Ibrahim Niyasi Al-Kaulahi rahimahullahu ta'ala, Ọlọ́run kó bá ní kẹ́ wọn. Sheikh Ibrahim Niyasi àáfàá ni wọn. Tó yẹ kó gbogbo àwọn tí wọ́n ń bú wọn yìí látijọ́ tí wọ́n ti ń bú wọn dò ní Ọlọ́run yìí, kò sẹ́ni tó tó wọn nù mímọ́ nínú gbogbo wọn Nàìjíríà, kò sẹ́ni tó tó wọn. Òdodo ọ̀rọ̀ nu. Sheikh Ibrahim ìmọ̀ rẹ̀ yàní la yutasawwar, Ọlọ́run ṣe mímọ̀ fún wọn tí ò ní báyìí lọ́mọ. Agbọ́ tí wọn pé ní mímọ̀ ni wọn níbi ìmọ̀ nu. Ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àtẹ̀sìn, ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àti ẹ̀sìn. Ìgbà míì yẹn lè jẹ́ ní mímọ̀. Ọlọ́run ó sọ nínú Al-Qur'ani fayudilluhu Allahu bi'ilmin, pẹ̀lú ìmọ̀ tó lọ́wọ́ mọ́ra yóò sọnù, ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run. Ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run. Ìsì ń bẹ ńgbà míì tó jẹ́ pé ìmọ̀ ni ó hẹ́pù àti tètè rẹ́sìsìn, torí pé míìsì tá a lè fi rẹ́sìsìn. Àfa ají sàbí ètò àdàbí aburú kankan ò ní ṣe yín, ọláàfin alájẹ àgbàtẹ ni ẹ máa lọ sókè sí ni agbára Ọlọ́run, gbogbo oníjà lùbáríkà ọjẹ tí ọlá títóbi Ọlọ́run ọlá ṣẹ àwọn sẹẹrí tàlàjẹ àgbà sí láyé àti bàbá wa àgbà Sheikh Tajul Adabi, aburú ò ní ṣe yín inṣàlá. Sheikh Ibrahim Niyas ẹni tí ọba mọ̀ tẹ́lẹ̀ kí wọ́n lọ mọ̀ pé onímọ̀ làáfà, ọ̀rọ̀ sóní mímọ̀ ni àbí ọ̀sẹ̀ onímọ̀ ká máa jiyàn sí, kò sí ẹni ó tó bẹ̀, ẹni mímọ̀ ni wọ́n. Wọ́n wá ṣẹ̀sìn láyé, ǹjẹ́ sìn wọn ǹjọ́ lọ pẹ̀lú bá Nábì ṣe ṣẹ̀sìn, ibi tí mùṣkílà wà nù. Bá Nábì ṣe ṣẹ̀sìn, ǹjẹ́ bẹ́ẹ̀ ni Sheikh Ibrahim lè ṣẹ̀sìn? Kódà bí ìyá ọba tó ń fàbò síkún, wọ́n wulẹ̀ yọ ọ́ kú mẹ́, tó ń fàbò síkún, àbí yọ ọ́ kú mẹ́ náà sì ni, bọ́lá wọ̀ yọ, bọ́lá wọ̀ púlọ̀sì ẹ̀, máínọ́ọ̀sì ẹ̀, mọ̀tìpláì rẹ̀. Bá Nábì ti ṣẹ̀sìn, ìṣẹ̀sìn Sheikh Ibrahim bima azalin anhu ó jìnnà sí. Ìṣẹ̀sìn Anabi sallallahu alayhi wa sallam àti ti Sheikh Ibrahim Niyas wọ́n jọra wọn lápá kan, wọ́n jìnnà síra wọn bòmí. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ yín ò ní ká máa ṣépele wọn. Àti wọ́n wá sẹ́ǹdì lè sinmi mọ́ pé òkè ẹ mọ̀ sán tí ó bùkátà sí ká béèrè lọ́wọ́ yín ní ìbéèrè kékeré, ẹ̀sán tó bùkátà sí ìbéèrè. Ẹ sọ pé ṣé Ibrahim mo ṣe tó yàtọ̀ sí íńtánẹ̀tì ṣe fine. Kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ dáhùn torí ọlọ́mọ nǹkan mọ ọkọ ní ẹ̀ kì í ṣe ọmọ àlè àdàbí òun ni yóò mọ bú mẹ́ríkà sí àbí ká sọ pé ó ń bú ṣe Adam. So rẹ̀ sí nínú àwọn ọmọ àlè jẹ́ ti gbọ́. So mo wá fẹ́ yí kẹ́ ẹ jọ̀wọ́ kẹ́ ẹ sọ nǹkan mẹ́ta tá a bá lọ́dọ̀ ṣe Ibrahim àmọ́ tí kò sí nínú Sunnah náà Muhammad wá nìyẹn, tí kò dẹ̀ sí nínú tí bàbá Kamali ṣe. So mo dẹ̀ mọ̀ wípé láníyàn rí gan èèyàn yìí ní kò ní pẹ́tẹ́ fi sọ tẹ́ jáde sọ pé nǹkan mẹ́ta yìí ó ní Alhaji Ibrahim ṣe o tó fi yàtọ̀ sí íńtánẹ́bì máa ń ṣe o kò ṣe tírú ti tànẹ́bì o bóyá kò kírun bá nẹ́bì ṣe ń kíni àbá àti ìmọ̀. So ẹ sọ fún apẹ́tọ̀ tí ó dẹ̀ jẹ́ wípé bàbá Kamali náà wọ́n ṣe understand wàláhì Mọ́lánà Sheikh Kamaluddin Al-Adabi Ọlọ́run bá wa ṣe tó jẹ́ wípé àfáà aláníyàn rẹ̀ ni wọ́n débi pé wọ́n wà nínú ẹni tí ó jẹ́rìí sí ìjẹ́ àfáà Sheikh Ibrahim ipe àfáà ni wọ́n. So ẹ rí pé wàhálà tí ọ̀rọ̀ yìí ò bá dálẹ̀ nìṣẹ́ àwọn bá wọn sọ pé oníṣúwí ọmọ kan ó sọ sí yóò àwọn kìnìkan imagine
so torí pé tèmi bá jáde tí ma fẹ́ sọ̀rọ̀ mo lè sọ pé Muhammad ibn Abdul Wahhab mo lè sọ nǹkan mẹ́ta tó ti àbí kí n sọ pé Ibn Taymiyyah mo lè sọ àwọn kankan nípa rẹ̀ táàbù sọ wípé kò ṣe bí tàní Muhammad tí wọ́n pẹ́ mo lè sọ nǹkan yọkan gbòógì tí Ibn Taymiyyah tí ò fi jọ àná Muhammad tó yẹ wípé ó yàtọ̀ sí tàní Muhammad gèdè mo lè sọ tí màá sọ pé mo lè sọ màá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدقفهم الله سبحانه وتعالى أترى إكاتك فوجش الله محمد صلى الله عليه وآله وسلم طيب wọ́n fi ọ̀rọ̀ ọmọdé ẹ̀mà wá ti sọ pé tó bá ti ní ṣe pọ̀ pẹ̀lú ìmọ̀nà àti ìṣìnà ìtawó mà dá sínú nínú ọ̀rọ̀ ọmọdé Tijani ayé oyè wọ́n wá fi ọ̀rọ̀ rẹ̀ yìí ránṣẹ́ sí mi tí ń bá Ustaz Kamil Al-Adabi kálábà ní ṣe dáadáa fún wọn so tí ń sọ pé òun fèsì fún wọn ó wá lóun challenge wọn ó tiẹ̀ mọ ara rẹ̀ rárá àti ara ẹ̀wọ̀n ọmọdé yìí ó máa ń fẹ́ gbéra rẹ̀ kún orí ẹṣin ááyán àìmọ̀ ara máa ń dààmú rẹ̀ tó ó lóun fẹ́ challenge Afa Kamil Al-Adabi ìgbé ká Afa Kamil Al-Adabi kí wọ́n ṣe kíni kí wọ́n mention nǹkan mẹ́ta tí Ibrahim Inyas ṣe tí ó ṣe kíni tí ó bá ìlànà Ànábì sallallahu lọ tó ọmọdé náà ìwọ̀n sọ nù rẹ̀ wípé òun sì lè dákọ̀ nǹkan kan àbí nǹkan mẹ́ta tó wá sí pé Ibn Taymiyyah àbí Muhammad ibn Abdul Wahhab sọ tí ó bá ìlànà Ànábì lọ ó yá dákọ̀ rẹ̀ o à ń retí tó bá wá dákọ̀ rẹ̀ tán kó wá fi wé ta fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ Ibrahim Inyas tí ó dáwọn ta fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ Ibrahim Inyas táwọn Ibn Taymiyyah bá gbà mú àtàwọn Muhammad ibn Abdul Wahhab wọ́n sọ pé kéfìrí ni oye olódò ọmọ so ìwọ tó lè ka tírà ó jáde náà ìjọ ẹwẹ́ ló àmà tó but kó tó di pé ń wá sínú tírà Ibrahim Inyas Sheikh Kamil Al-Adabi so Ibrahim Inyas kìí ṣe ẹni tó yẹ kẹ́ máa ṣe rahimahullah ẹni ànúgbà ẹni ìṣìnàgbà ọ̀tá Allah-bá-ẹ̀dá tó kílẹ̀ tó hàn òun ni Ibrahim Inyas wallahi al-azim so ọ̀tá Allah-bá-ẹ̀dá ni ọ̀tá ìsìn Allah-bá-ẹ̀dá ni so bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀tá Ànábì Muhammad sallam ni Ibrahim Inyas kò pèpè sí di Islam rárá àti rárá kò fi bí kankan dáwà rẹ̀ kò fi bí kankan jọ dáwà Nabi sallallahu alayhi wa sallam nítorí ìpìlẹ̀ dáwà mùsùlùmí òun náà ni kíni òun náà ni at-tawhid so òun náà ni pèpè sí di ìjọ kan ṣoṣo Allah-bá-ẹ̀dá so tí dáwà bá fi lè ṣe kíni tó bá fi lè bọ́ pábọ́sẹ̀ kóńbi eléyìí tó bá fi lè mórí bọ́ kóńbi eléyìí oye tó wájá sí pé ẹbọ lèèyàn ń pèpè sí kò sí èyíkéyìí dáadáa tó bá lè kó ṣe lábẹ́rẹ̀ àánú ní ìṣìnà ni so la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna min al-khasirin so wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an manthura oye so fún de eléyìí so dáwà Ibrahim Inyas kò níbi ẹ̀ka tó ti fara jọ ta Nabi sallallahu alaihi wasallam li'annahu da'iyatun ila ash-shirki wal kufri billahi subhanahu wa ta'ala wal iyadhu billahi min da'watihi tayyib so ìyẹn bẹ́ẹ̀ mo ti yán ọ̀rọ̀ yẹn tó ẹ wá jẹ́ ká fún ọmọdé yìí ní nǹkan pọ̀ tó pé Ibrahim Inyas ó yapa kéjẹ́ sí pé ó yapa Ànábì nìkan ó yapa Allah ó yapa òjíṣẹ́ Allah ó yapa àwọn sàhábà Ànábì ó yapa gbogbo mùsùlùmí ayé gan pé àmọ́ ẹ jẹ́ ká gbé nítòsí ń bí fún bóyá ń bí ẹ jẹ́ ká gbé nítòsí fún nínú tírà tí ń bẹ lọ́wọ́ mi Jawahiru Rasail ẹ̀rí tírà lèmi fẹ́ kà ó èmi ó kà tírà ẹ mọ̀ pé ẹjọ́ kọ́ lèmi fẹ́ tó báyìí èmi fẹ́ ka tírà ni mo fẹ́ ka tírà Jawahiru Rasail ti Ibrahim Inyas oye ẹ jẹ́ n bá wọn nù dáadáa oye mo fẹ́ ka tírà ti Ibrahim Inyas ntẹ́mi máa ṣe rè èmi ò ráyè ẹjọ́ èmi ò ráyè máa wá sọwọ́ báyìí bẹ́ẹ̀ ni tó fẹ́ pa áyán èmi ò ráyè ògbó eléyìí ntẹ́mi ráyè rẹ̀ rí ntẹ́mi gúdù sí rè kí mi ka tírà tó Ibrahim Inyas ń sọ nínú Jawahiru Rasail ń bí báyìí jùzọ ẹlẹ́ẹ̀kejì nínú Jawahiru Rasail ní page 63 Ibrahim Inyas ẹ máa gbọ́ ohun tó fi ń ròyìn Allah-bá-ẹ̀dá Ibrahim Inyas sọ pé wa af'alullahi tabaraka wa ta'ala da'iman innama tushbihu al-abath ó ní àwọn ìṣe Allah-bá-ẹ̀dá àwọn ìṣe Allah-bá-ẹ̀dá máa ń ṣe that is àwọn iṣẹ́ Allah subhanahu wa ta'ala ó ní da'iman innama tushbihu al-abath ní gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà
àwọn ìṣe Allah ọba ẹ̀dá a máa jọ ẹ̀fẹ̀ a sì máa jọ àwàdà a sì máa jọ eré. falihadha nítorí ìdí eléyìí nafal abatha an fi'lihi torí eléyìí Allah ọba ẹ̀dá ṣe kíni ló ṣe negate ló ṣe nullify eré kó níbi ìṣe rẹ̀. faqala ó wá sọ pé afahasibtum annama khalaqnakum abatha. so ká ní Ibrahim Inyas bá máa kéwú ni eléyìí ń sìn fún afa Kamil Al-Adabi ká ní Ibrahim Inyas bá máa kéwú ni ká ní kéwú tó dáa ní Ibrahim Inyas bá máa ní ó yẹ kó mọ̀ pé áyà tó ń mú wáyé ó yẹ kó mọ̀ pé so ó yẹ kó nígbàgbọ́ sí pé ó yẹ kó fi nígbàgbọ́ sí pé ìṣe Allah ọba ẹ̀dá kò jọ eré rárá àti rárá. so kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú eré. Allah ọba ẹ̀dá ò dá wa fẹ́rẹ́ kò sì sọ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ fún bàjẹ́ kankan àti eré. so àmọ́ tó ń ti áyà yìí tí Ibrahim Inyas rí tó mú wá Allah ọba ẹ̀dá sọ nínú Qur'an al-Karim nínú Suratul Mu'minun ìpè afahasibtum in jẹ́ roni annama khalaqnakum abatha ìpè àdáyín lásán àkàndáyín fẹ́rẹ́ àkàndáyín fún àwàdà ǹjẹ́ ń ro bẹ́ẹ̀ ni. so ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá nígbàgbọ́ nínú tí Allah ọba ẹ̀dá sọ kalẹ̀ pẹ̀lú àyà yìí gan ó gbọ́dọ̀ mọ̀ pé so ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ Allah ọba ẹ̀dá yìí ṣe kíni kì í ṣẹ̀fẹ̀. àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà Ibrahim Inyas sọ pé ìṣe Allah ọba ẹ̀dá wa af'alullahi tabaraka wa ta'ala da'iman innama tushbihu al-abath ìpè ìṣe Allah subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa ṣe kíni a máa jọ ẹ̀fẹ̀ a máa jọ àwàdà. so ìyẹn bẹ́ẹ̀ báwa mú wa nínú ìlànà Nabi sallallahu alayhi wa alihi wa sallam. tọ́ nínú tírà yìí wá kan náà ẹ má jẹ́ àrùn ìjìnà. so nínú tírà yìí kankan fún ara rẹ̀ nínú kíni nínú tírà yìí kankan fún ara rẹ̀ kì máa ní ìmọ̀nà títì. so nínú tírà yìí kankan fún ara rẹ̀ tọ́ nínú tírà yìí kankan fún ara rẹ̀ ní juz'u ẹlẹ́kejì táǹkà yìí náà ní page 59 Ibrahim Inyas sọ pé wa idha taraqqa wajada al-fana'a fi dhat ìpè tí mùrídì tó bá pọ́n kèsì níbi ìrìn àjò tẹ́rbíyà rẹ̀ yóò rí ìtàn sínú ìjà Allah ọba ẹ̀dá gangan sínú pàápàá Allah ọba ẹ̀dá yóò rí títàn sínú rẹ̀. yadhhabu anhu kullu al-ashya'i gbogbo nǹkan ni ó parẹ́ ni ó lọ níwájú ẹni tó já sí pé ó ti rí títàn sínú Allah ọba ẹ̀dá hatta lam yabqa illa Allah títí tí nǹkan kan wà ní fi ṣẹ́kù àyàfi Allah títí tó já sí pé Allah ọba ẹ̀dá nìkan ni ó ṣẹ́kù. yaqulu lisanu halihi so lásìkò yẹn ahọ́n ń tọ̀hún àti lisanu halu ẹ̀ ìṣesí rẹ̀ lásìkò yẹn yóò wá máa sọ pé falam yabqa illa Allah la shay'an ghayruhu so nǹkan kan wá ṣẹ́kù àyàfi Allah ọba ẹ̀dá kò sì sí nǹkan mẹ́ àfi òun. fama thamma mawsulun wa ma thamma ba'inun kò sí nǹkan kan lọ́gangan tẹ́nìkan lè so mọ́ kò sì sí nǹkan kan tó yàtọ̀tọ̀ síra wọn lọ́gangan. ìgbàgbọ́ òfò ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ pé gbogbo nǹkan làlá ìgbàgbọ́ pé Allah ọba ẹ̀dá àtẹrù rẹ̀ ìkan náà ni wọ́n òun ni ìgbàgbọ́ orí ibú tí Ibrahim Inyas ṣe kíni tó kọ kalẹ̀ sí bíbá yìí eléyìí ṣe ìlànà Nabi sallallahu alayhi wa sallam. nínú tírà yìí bákan náà tẹ́lẹ̀ náà mo fẹ́ mú káàkiri ni àmọ́ kí n kan lo tírà yìí nìkan ẹ jẹ́ n ṣe kíni kan jẹ́ kí n lo tírà yìí nìkan tírà Jawahir Rasail yìí nìkan ti tó fún mi. àwọn omi ń bẹ dá sí pé ìsìnà ń bẹ nù rẹ̀ àmọ́ kí n kan lo eléyìí nìkan. nínú juz'u alákọ̀ọ́kọ́ volume 1 nínú Jawahir Rasail page 136 Ibrahim Inyas ń sọ̀rọ̀ nípa arif. ìgbà tó débì kan ó ní al-arif ẹni tó jẹ́ arif yara al-khalqa ayna al-haqq yóò rí ẹ̀dá Allah ẹ̀dá tí Allah bẹ́ẹ̀ dáadáa ẹ̀dá tí Allah bẹ́ẹ̀ dáa ṣe kí ni ẹ̀dá tí Allah bẹ́ẹ̀ dáadáa yóò rí pé òun gangan náà ni Allah. so òun gangan náà ni kí ni òun gangan náà ni Allah. so nǹkan fún ọ ní mẹ́ta ayọ̀ nìkan péré. so nínú tírà yìí gan lásán àwọn nǹkan tí ń bẹ nínú àwọn ìgbàgbọ́ òfò nínú àwọn ìgbàgbọ́ ìsìnà àtànù ìgbàgbọ́ àwọn kìfìrí àwọn ẹlẹ́bọ tí ń bẹ bí tí Ibrahim Inyas kú kalẹ̀ síbí. so kìí sọ̀rọ̀ 20 ká tó wá sọ àwọn tírà mi ká tó wá sọ Kashif al-Ilbas ká tó wá sọ As-Sirr al-Akbar wa An-Nur al-Abar ká tó wá sọ díwánu rẹ̀. so tọ́ Sheikh Kamil Al-Adabi ó mọ̀ ìgbẹ́yìn tí ẹ̀ ní gbé tírà àti ìyá ní àjáde fún un torí ẹ̀ ní ṣe ń sọ gbogbo àwọn ní dèrèdè yìí kò lè bá wa sọ̀rù rẹ̀. ọmọdé ni óyè ẹ̀ ní bínú sí náà ni ọmọdé ni óyè ọmọdé ni tí ó bá jáde ní ìsìn yẹn máa wo ẹjọ́ ní òwárò ẹjọ́ ní ó kàn wá tó àwa la ṣí tírà yìí ní ìsìn ta ka tírà. ẹni tó bá fẹ́ challenge wa pé irọ́ ni kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀ á gbé ká tá a fi hàn tá a sì fún pé wò báyà ká kí gbogbo ayé gbọ́
iṣẹ́ tiwa nìyẹn, kò sí pamọ́pamọ́ nínú ọ̀rọ̀ tiwa. Nǹkan lọ bẹ́ẹ̀ dà kó mọ́ ṣàbá wa fi ọ̀nà mọ́ bó ṣe fọ̀nà mọ́ àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ṣíwájú rẹ̀, torí àwa ṣíwájú rẹ̀ nínú tìjàníyà, àwa ṣe tìjàníyà ṣíwájú rẹ̀ dáadáa. Allah bẹ́ẹ̀ dà dẹ́ fi ọ̀nà mọ́ wa, Allah bẹ́ẹ̀ dà tó fọ̀nà mọ́ wa kó mọ́ ṣàbá wa fi ọ̀nà mọ́ wọn náà. Tayyib. Sheikh Ibrahim Niyas, ẹni tó bá fẹ́ ẹni tó bá kọ̀, Sheikh Ibrahim Niyasi Al-Kaulahi rahimahullahu ta'ala, Ọlọ́run kó bá ní kẹ́ wọn. Sheikh Ibrahim Niyasi àáfàá ni wọn, tó yẹ kó gbogbo àwọn tí wọ́n ń bú wọn yìí látijọ́ tí wọ́n ti ń bú wọn dò ní Ọlọ́run yìí, kò sẹ́ni tó tó wọn nù mímọ́ nínú gbogbo wọn Nàìjíríà, kò sẹ́ni tó tó wọn, òdodo ọ̀rọ̀ nu. Sheikh Ibrahim ìmọ̀ rẹ̀ yàní la yutasawwar, Ọlọ́run ṣe mímọ̀ fún wọn tí ò ní báyìí lọ́mọ, agbọ́ tiwọn pé ní mímọ̀ ni wọn níbi ìmọ̀ nu. Ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àtẹ̀sìn, ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àti ẹ̀sìn. Ìgbà míì yẹn lè jẹ́ ní mímọ̀, Ọlọ́run ọ̀sọ́nù Al-Qur'ani fayudilluhu Allahu bi'ilmin, pẹ̀lú mọ̀tọ́lọ́hún mọ́ra yóò sọnù, ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run. Ìsọnù rẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run. Ìsìn ń bẹ ńgbà míì tó jẹ́ pé ìmọ̀ ni ó hẹ́pù àti tètè rẹ́ sísìn, torí pé míìsì tá a lè fi rẹ́ sísìn. Àfa ají sàbí ètò àdàbí aburú kankan ò ní ṣe yín, ọlọ́àfẹ́ alájẹ́ àgbàtẹ́ ni ẹ máa lọ sókè sí ni agbára Ọlọ́run, gbogbo oníjà ló bá rí ká ọjẹ tí ọlá títóbi Ọlọ́run ọláṣẹ àwọn sẹ́ẹ̀rì tàlàjẹ́ àgbà sí láyé àti bàbá wa àgbà Sheikh Tajul Adabi, aburú ò ní ṣe yín insha Allah. Sheikh Ibrahim Niyas ẹni tí ọba mọ̀ tẹ́lẹ̀ kí wọ́n lọ mọ̀ pé onímọ̀ làáfà, ọ̀rọ̀ sóní mímọ̀ ni àbí òsè nímọ̀ ká máa jiyàn sí, kò sí ẹni ó tó bẹ̀, ẹni mímọ̀ ni wọn. Wọ́n wá ṣẹ̀sìn láyé, ǹjẹ́ sìn wọn ǹjọ́ lọ pẹ̀lú bá Nábì ṣe ṣẹ̀sìn, ibi tí mùṣkílà wà nù. Bá Nábì ṣe ṣẹ̀sìn, ǹjẹ́ bẹ́ẹ̀ ni Sheikh Ibrahim lè ṣẹ̀sìn? Kódà bí yọ̀ọ́ bá tún fàbò síkún, wọ́n wulẹ̀ yọ̀ ọ́ kú mẹ́, tún fàbò síkún, àbí yọ̀ ọ́ kú mẹ́ náà sì ni, bọ́lá wọ̀ yọ̀